أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بكلمات الله التامات من شر ما خلق ومن همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا غافر الذنوب يا ساتر العيوب يا مفرج الكروب يا قاضي الحاجات لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا هو. لا إله إلا أنت. لا إله إلا أنا. يا سامع الأصوات يا قاضي الحاجات يا مبدل السيئات معافاة بحسنات. لا إله إلا الله. لا إله إلا هو. لا إله إلا أنت. لا إله إلا أنا. يا سامع الأصوات يا قاضي الحاجات يا مبدل السيئات معافاة بحسنات. لا إله إلا الله. لا إله إلا هو. لا إله إلا أنت. لا إله إلا أنا. يا قاهر الأعداء يا ناصر الضعفاء يا راحم الفقراء يا منقذ الغرقى. لا إله إلا الله. لا إله إلا هو. لا إله إلا أنت. لا إله إلا
أنا يا واحد الأفراد يا محيي الرفاد يا مقرب الأبعاد يا رازق العباد الله لا إله إلا الله لا إله إلا هو لا إله إلا أنت لا إله إلا أنا فجد لي منك بالبذل وهب لي منك بالفضل وزدني نورك الأزلي فنون العلم بالعمل لا إله إلا الله لا إله إلا هو لا إله إلا أنت لا إله إلا أنا akí Ọlọ́run ayin Ọlọ́run agbé Ọlọ́run tóbi pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó tóbi jùlọ pẹ̀lú àwọn ẹ̀yìn rẹ̀ tó dáa jùlọ ọba tí lọ́balọ́ba ayé kan ò lè lébá apàṣẹ kan ò lè pàṣẹ fọ́lọ́run olówó kan ò lè nítọ́lọ́run yóò tún máa gbà lọ́wọ́ Ọlọ́run sí i ni onímọ̀ kan ò lè mọ̀ tó Ọlọ́run yóò máa mú nínú mímọ̀ Ọlọ́run ni akí ọba náà ayin ọba náà tó ṣe tiwa ní dáadáa ó ṣe wá ní mùsùlùmí ó ṣe wá mùmínì ó ṣe wá lọ́mọlẹ́yìn ànábì rẹ̀ ànábì Muhammadu atọrọ kí Ọlọ́run ìgì Ọlọ́run àánú Ọlọ́run fólólùfẹ́ Ọlọ́run ànábì Muhammad atọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ànábì Ọlọ́run fáwọn ẹni rẹ̀ fún gbogbo àwọn àáfàá àtọkọ wa ń kéwú àwọn òbí tó bí wa arántí gbogbo olólùfẹ́ wa náà nínú kí Ọlọ́run nínú gì Ọlọ́run tá ń tọrọ fáwọn ànábì Ọlọ́run kó kárí gbogbo ẹni tí ń fẹ́ tiwa kó kárí gbogbo ẹni tí ń wò wá náà akíra wa káàbọ̀ sí eré tafsiru suratu Yusuf ọba tó ní ọmọ rọrùn fún wa nígbà tá a gbà á lérò tá a wá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ láti bí àyà kínní débi tí Olúwa ní kárí ìbádé ìyẹn àyà 61 tá a ti dúró akíra wa kú oríire náà albarka Yusufu Ọlọ́run yóò mọ̀ wá dàrú Ọlọ́run fi wá lépa bá àwọn ẹni rẹ̀ Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ wa jìn wá jogún ìkìláàsù fún wa jogún bẹ̀rù Ọlọ́run fún wa gbogbo ìgbìyànjú wa Ọlọ́run má dá lù wá láyà ibi tá a ti dúró ọ̀hún níbi tí Olúwa ti ń pìtàn Yusufu pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà rẹ̀ tí wọ́n padà wá ara ń jẹ nínú ìlú tí Yusufu ti jẹ́ alámòjútó ètò oúnjẹ ìlú wọ́n wá ra ń jẹ níbẹ̀ wọn mọ̀ ipá burú àwọn Yusufu ọwọ́ rẹ̀ làwọn tí ń ra ń jẹ òun ti dá wọn mọ̀ fáárọ́fà wọn wà hum lahu munkirun òun ti mọ̀ wọ́n lọ́mọ ẹ̀yà nípa àwọn ẹ̀gbọ́n mi rèé àmọ́ wà hum lahu munkirun àwọn ọ̀dà mọ̀ pé Yusufu ni torí ké nírùngbọ̀n níjọ́ tí wọ́n jù sí kànga kò tí ì dàgbà ń bẹ lọ́mọ kékeré àwọn ti dàgbà ojú tí wọn ò yí padà tó nǹkan kò wá tí ì jẹ́ wọ́n mọ̀ pé òun mọ̀ wọ́n kò sì jẹ́ wọ́n mọ̀ pé òun ni Yusuf ó wá sọ gẹ́gẹ́ bá a ṣe sọ ń jẹjọ ó ní lọ́tẹ̀ yìí tẹ́ wá yìí yín fún yín lóúnjẹ díẹ̀ tẹ́ wá rà àmọ́ ẹ bá tó fẹ́ kí n tá ń jẹ fún yín lórí mi tẹ́ bá tú wá ẹ ní láti mú àbúrò yín tẹ́ sọ nìwá àwa gbé sọ́nà méjì gẹ́gẹ́ báwọn tafsiri ṣe tú àwọn kan sọ pé ó halẹ̀ mọ́ wọn ni pé kán lè mú àbúrò wọn wá ìyẹn ọmọ ìyá Yusufu gangan tó ń jẹ́ Benjamin Bunyaminu táwọn olóyìnbó máa pè ní Benjamin ẹn kó jọra wọn Binyaminu náà ní Binyamin ọmọ Yemin làwọn pè ní Benyamin torí èdè Hebrew àti èdè Lárúbáwá jọra wọn Abraniya àti Arabiya Benjamin bin Yemin ó wá di Bunyaminu ọmọ Yemin ìyẹn ni pé ọmọ apátún sì ní rẹpírẹsẹ̀ntì oríire ọmọ oríire náwọn kan pọ̀ kọ àbúrò Yusuf alayhi salatu wasalam ó wá ní ẹ bá má àbúrò ní ẹ bá mú wá ìtẹ́ mú wá hàn ẹni láti mú wá nítorí ẹ̀mí mi ò balẹ̀ sí kẹ́ mọ́ lọ jẹ́ jawasis ìsànkú jawasis ní ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn tán máa ń rán lọ lù kan pé ẹ lọ spy wá ẹ lọ bá wa gba information wọn wá ọmọ ogun mélòó wọn níbẹ̀
kí ni ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ bọ́n ṣe máa ń mọ information ìlú kọ̀ọ̀kan láyé jọ̀hún wọ́n di àwọn spies síbẹ̀. àwọn nìkan máa yẹ sí pé wọ́n dẹ́yìn wá ní ọ̀tẹlẹ̀múyẹ́ sílùú wa ni ó ti mọ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ o àmọ́ fẹ́ halẹ̀ mọ́ wọn kán lè má burú yẹn wá ọ fẹ́ ra burú ẹ̀ òní fún yín lóúnjẹ díẹ̀ orí mi ìtẹ́ bá padà wọ́ ẹ gbọ́dọ̀ mú wọ́n sì ní wọ́n mú kan àwọn kan tún ní wọ́n mú kan mọ́lẹ̀ nù wọn pé ẹ lọ́ọ́ má burú yín wá nígbà tẹ́ bá tó má burú yín dé látò rìlíìsì eléyìí nínú yín àmọ́ yẹn ò lálàáfíà kọjọ́ ń tọ́wà nù alukur'an àwọn kan sì ní rárá ọbẹ̀ wọn náà ni ọ sọ fún wọn pé ẹ̀yin ọmọ tẹ́ gúnrégé tẹ́ dáa tó báyìí tí gbogbo yín dẹ̀ nílà ká inú ẹ̀dẹ̀ dùn rí torí wọ́n ní wọ́n jogún ẹwà gbogbo wọn dùn rí ẹni là ká inú ẹ̀ dùn rí ẹ wàá má burú yín dání ẹni torí pé bàbá yín fẹ́ràn rẹ̀ wọ́n yìí jẹ́ kí yọ jáde definitely tó mú bàbá yín fẹ́ràn rẹ̀ yọ jẹ́ sípà burú yín hùn ó tún nílà ká ìjẹ̀yìn yìí lọ ó sì ó tún rẹwà jù yín lọ mo fẹ́ mí tiẹ̀ mo fẹ́ rí ète ìyẹn ló dá pé ló fi request fábúrò rẹ̀ alayhi salatu wassalam níbẹ̀ láti sinmi àwọn tọ̀hún náà sì ṣàdéhùn fún pé sanurọ́ wídùn ánú àbáhù àbá bàbá rẹ̀ sọ̀rọ̀ àyìnà làfáà ìlú náà á gbìyànjú. olúwa ni wà qala li fityani ij'alu bid'atahum fi rihalihim la'allahum ya'rifunaha idha inqalabu ila ahlihim لعلهم يرجعون فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير ọlọ́run ni wá qala li fityanihi ij'alu bid'atahum fi rihalihim gbà tó wá kankan máa lọ kán máa padà sílùú wọn ilẹ̀ Kánáánù tí wọ́n ti wá ra ń jẹ lọ́wọ́ Yusufu tí wọ́n múra àti máa lọ Yusufu wá sọ fáwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ wa qala li fityanihi ij'alu bid'atahum fi rihalihim ó sọ fún wọn pé ij'alu bid'atahum ẹrù tán wá fi ra ń jẹ owó tán san òun ni bid'a ṣe mọ̀ pé ayé ìgbà náà wọn a máa trade by barter èyí tá a fi máa gbójúlówó fi owó ra dodo tá a bá fẹ́ rà ara aṣọ ara bàtà ara mọ́tò àkọlé owó ń dodo gbà láyé ìgbà náà ẹni láṣọ lè máṣọ dání lọ́jà kí mo láṣọ yìí mo fẹ́ fi ra ń jẹ aṣọ ní ọ̀sán gẹ́gẹ́ bí owó tí ó fi ra oúnjẹ àbí ẹni ntọ́ba wà valuable tí nǹkan náà lówó lérí ní ó mú lọ sọ́jà láti lọ́ọ́ fi ra ntọ́ba fẹ́ rà àpapọ̀ dodo ntán bá dìjọ láti lọ́ọ́ fi ra nǹkan bẹ́ẹ̀ náà pè níbi tó à ń bí wọ́n á sọ fún wọn lẹ́yìn tí wọ́n ti sanwó wọ́n wá ra ń jẹ ni wọ́n sì sanwó wọ́n wá ń sọ fáwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ Yusufu ń sọ fáwọn bid'atahum fi rihalihim bí Yusufu ń sọ fún àwọn gidi gan kú rẹ̀ pé ij'alu bid'atahum fi rihalihim owó tí wọ́n san dodo ntán wá fi rajà wọn ẹ kó sínú ẹrù wọn ẹ má jẹ́ wọn mọ̀ ẹ kó sínú ẹrù wọn láì mọ̀ sí wọn àwọn kan sì ni wọ́n mọ̀ sí àmọ́ ètò fojú hàn ní pé wọ́n mọ̀ sí torí àtẹ̀síwájú tẹ̀fsírì yìí jẹ́ àyà yìí jẹ́ àmọ́ pé wọ́n mọ̀ wọ́n dèlù wọn kan tó discover owó tí wọ́n wá fi rajà ó ní ẹ dá padà fún wọn ẹ fi sínú ẹrù ẹ palẹ̀ mẹ́ẹ̀mọ́ nínú ẹrù ẹ bá ti ń di oúnjẹ wọn fún wọn ẹ máa fi dúdú tán wá fi ra oúnjẹ wọn owó náà ẹ máa tì bọ́ ní oúnjẹ fún wọn. ó ní kí ni. la'allahum ya'rifunaha idha inqalabu ila ahlihim la'allahum yarji'un.
la'allahum ya'rifunaha kí wọ́n lè mọ̀ kán lè rí idha inqalabu ila ahlihim tán bá padà sílé la'allahum yarji'un kán lè padà wá níjọ́ míì tí mo tún ní kán padà wá orí míì tí mo fẹ́ kán padà wá yẹn owó tí mo dá padà fún wọn yìí yóò lè jí wọn ronú àti padà wá ẹ̀dọ́ nǹkan kí ní try láti achieve pẹ̀lú ipò dówó padà fún wọn lẹ́yìn tó ti sọ fún wọn pé ẹ mú àbúrò yín wá lórí míì tẹ́ bá wá wọn á ní ó tún fẹ́ make sure pé wọ́n padà wá ó fẹ́ rádi dájú pé wọ́n padà wá torí pé tó bá ti release wọn tó bá wọn máa búrò wọn bá wọn lè mọ́ mu wá mọ́ ó sì fẹ́ rà búrò tiẹ̀ ló wá dàbí ọgbẹ́ pé ẹ dá gbogbo owó tí wọ́n san yẹn padà sínú ẹrù wọn ẹ tì í bọ́nú oúnjẹ tí wọ́n rà tán bá dé ní ìlú tí wọ́n ti ń bọ̀ wá padà tán tú ẹrù tán tú oúnjẹ wọ́n padà máa bá gbogbo ẹ̀ pàdé nínú ẹ̀ nítorí wípé tán bá ti délé owó yẹn ó ti rí i pé ó ṣeé ṣe nígbà tó béèrè ọ̀rọ̀ lú lọ́wọ́ wọn pé bó ní lú rí bó ní situation yín rí bó ní condition yín rí ó rí i pé owó ò tó nǹkan lọ́wọ́ wọn tá a bá dá owó yìí padà fún wọn yóò ṣe wọ́n lákin láti lè padà wá nígbà bá rí i pé mo nice mo dẹ̀ dá léèyàn láti lè wá túra ń jẹ ní ọwọ́ mi nígbà míì ó fẹ́ fi ṣe wọ́n lójú kòkòrò àti padà wá àwọn kan sì ní tó fẹ́ ṣe ni pé rárá bàbá rẹ̀ ló fẹ́ fi ṣàánú tí owó mélòó náà ní bẹ lọ́wọ́ bàbá òun ọ̀dá ti wá dé ebi ń pa gbogbo ìlú wa tá a ti tọ́jú oúnjẹ tá a lóúnjẹ jùlú mi gan yìí lọ ebi ti ń dé bẹ́ẹ̀ ká tó wá pẹ̀rù ìlú tí bàbá mi wà wọ́n wá ká dúró owó ìwà wọn fẹ́ fìrà ń jẹ tó bá tán owó òun ò fìrà ń jẹ míì ló fi wá dọ́gbọ́n dá owó padà ń pè láti lè fi ṣàánú bàbá rẹ̀ àwọn kan sì sọ pé tá a bá dá owó yìí padà tá a tì í bọnú ẹrù àwọn ọmọ ìyá mi yìí ẹni ire ni wọ́n lọ́dọ̀ àwọn tó pè wọ́n lánàbí Ọlọ́run pé gbogbo àwọn ẹ̀gbọ́n Yusuf ànábì Ọlọ́run ni wọ́n ta lọ́rọ̀ yẹn ọlẹ̀ a sì sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn tó gba ipa ànábì Ọlọ́run ni wọ́n ní Yusuf rò kí ànábì Ọlọ́run ni wọ́n mọ̀nà wọ́n ní lọ́jà kíru wọn lọ ra nǹkan kan wá discover pé owó táwọn fẹ́ fi sanwó ọjà ń bẹ nínú ẹrù àwọn ọ̀sánwó lọ́hùn kan mọ́ padà wá láti wá tún owó san èmi rẹ̀ làwa lè ṣe bá a sóríire nígbà tí a bá lọ ra nǹkan tá a bá sanwó ẹni tí ń ta nǹkan fún ọ̀ràn ti gbowó àbáwá náà ọ̀ràn ti sanwó kò sì béèrè kò sì pè wá lábàárò pé Ọlọ́run mú fà wá ìjẹkújẹ tí máa yọ àlùbáríkà kúrò nínú ìrìn àjò ìgbésí ayé yẹn bẹ́ẹ̀ ọ̀pọ̀ tó ti jẹ ọ̀pọ̀ tá à ń jẹ láwùjọ wa kọ́lọ́run foríjìn wá Yusuf ní wọ́n dáwó ní padà ìdápadà wa wọn náà ni mo tún fẹ́ tún wọn rí mo fẹ́ rábúrò mi lójú ọ̀dà bí ọgbọ́n bẹ́ẹ̀ àwọn kan sì ní rárá ó fẹ́ bò wọ́n láṣìírí náà ni ó fẹ́ ṣàánú wọn àmọ́ kò fẹ́ kọ́ dàbí ìgbà pé àtọwọ́dọ́wọ́ ṣe ń pa àwọn tó bá lawọ́ gidi àwọn ò ní fẹ́ fún ọ lówó lójú àwọn èèyàn ibi táṣìírí yóò ti tún pọ̀ ń tọrọ àbí ibi táṣìírí yóò ti tún pò ní kódà kò ní fẹ́ kọ́ dàbí ìgbà pé òun lòun ń fún ọ láàrin ìwà àti ẹ̀ gan yóò tún mọ tijú pé ọwọ́ tòun kọ́ wá ga ju tiẹ̀ lọ yóò tún máa fẹ́ fún ọ lábẹ́lábẹ́ yóò máa fowó rán ni sí ọ pé ẹ bá ń kó fún àbí kọ́ tọ́jú owó síbì kan kọ́ mọ́mọ́ ọlọ́mọ tí a fi wá sínú àwọn aláṣepamọ́ bẹ́ẹ̀ kó yọ wá kúrò nínú àwọn aláṣerí mi ó bá ṣe sàárà díẹ̀ ó fẹ́ kí gbogbo ayé ọmọ bó kírun díẹ̀ ó fẹ́ kí gbogbo ayé ọmọ àsìkò owó lọ ní ìbápìtàn arákùnrin kan bó ṣe ṣàánú ọ̀rẹ́ rẹ̀ nígbà tọ́lọ́run padà bò ó láṣìírí ọ̀rẹ́ rẹ̀ ti fìgbà kan ṣàánú rẹ̀ rí ní kékeré ọ̀rẹ́ rẹ̀ sì jọ ọmọ olówó ọmọ ọlọ́lá Ọlọ́run wá yígbà padà bàbá ọmọ olówó ń kú bàbá tí ń jólówó gbogbo àwọn táwọn jẹ́ mọ̀lẹ́bí wọ́n gbẹ́sẹ̀ lógún sọmúrì ìtàn náà nù wọ́n gbẹ́sẹ̀ lógún gbogbo ẹ̀ dàrú fún ó wá padà tún dẹni tí ń tọrọ jẹ lọ́mọ bàbá olówó nì ó wá tọrọ débi tọ́wọ́ rẹ̀ kan lọ́nà àwọn ọ̀rẹ́ rẹ̀ tán jọ ṣe kékeré rí Ọlọ́run ti wá gbà fọ́ rẹ̀ náà Ọlọ́run ti ṣínà fún gbàtàn lágbájá ń béèrè ó ní ẹ má jẹ́ wọlé ó sọ fáwọn tán mójú tẹnu ọ̀nà ìpè ẹjọ́ dúró lẹ́nu ọ̀nà nígbà tán lágbájá àtàjọ ṣe kékeré bó lórí nísìn ó wá rí i pé kò ní mọ́ ó béèrè wọn ní bàbá rẹ̀ ò sí láyé mọ́ àwọn pé òun ó tì í lójú pé ọwọ́ tí máa ń fúnni tẹ́lẹ̀ tí máa wà lókè báyìí kọ́wọ́ rẹ̀ padà wá dọwọ́ tí ń tọrọ kóun máa wá fún kò tẹ́wọn lọ́rùn ọwọ́ tí máa ti fáwọn òun ò fẹ́ kọ́wọ́ wọn wálẹ̀ òun ò fẹ́ ríra àwọn ní pòsíṣàn pé òun fún lọ́wọ́ àfowó rán màmá tó bí òun gẹ́gẹ́ ó fowó rán pé ẹ lọ́ọ́ pàdé ọ̀rẹ́ mi tí ń bẹ lẹ́nu ọ̀nà wọn ẹ ṣe bí ìgbà pẹ́ ẹ̀ mọ́ rí ẹ kàn pàdé ẹ̀ lọ́nà níbì kan
ẹ wá sọ fún pé wá ń bí ṣé wọ́n lọ́mọ lágbájá gbà tí bàbá rẹ̀ ń bẹ láyé ó ṣe wá lóore rí ìwọ náà la wá láti ìlú báyìí báyìí láti wá owó tá a jẹ bàbá rẹ̀ rè ẹ sì gbowó ńláńlá fún kò fẹ́ kọ́ mọ̀ yìí pé òun tóun jọ́rẹ̀ rẹ̀ lòun tó ń bùn ní ṣé wọ́n lè ṣe é ṣé mi lè ṣe é á fẹ́ bùn yàn á tù wá fẹ́ fi rojọ́ kó dẹ̀ lómi àmọ́ kọ́ kalẹ̀ ṣe mo bùn lágbájá nǹkan báyìí rí nígbà báyìí kí lè tó ń kọ́ kalẹ̀ ni dọjọ́ wájú yóò dẹjọ́ àríṣe àríkà bàbá rẹ̀ gún ọmọ Yorùbá àtàtà kò ní sórí ìkan láì rí pé òun bàjẹ́ kóun tó déwájú Ọlọ́run sọ wá ń bẹ̀ Ọlọ́run sọ wá ń bẹ̀ dúdú dáadáa tá a ṣe tá a ti fọ̀rọ̀ bàjẹ́ tá a ti fi ṣe sí bàjẹ́ Ọlọ́run sábà bá wa tún ṣe. Àmín. wọ́n ní náà l'Ànábì Yusuf alayhi salatu wa salam ń gbìyànjú àti ṣe ń bí pé kò fẹ́ kó ìrègùn ọwọ́ kò fẹ́ kóun bára àwọn pòsíṣàn pé bá ṣe ṣe láburú tó ṣẹ́jú sí kànga tán fẹ́ parẹ́ kò tó wá fẹ́ ṣe wọ́n lóore kọ́dà gbígbà kóun lòun fífi wá gbé gbanú pé ẹ tì í bọnú ẹrù wọn. àwọn kan sì sọ pé tára bàbá wọn náà ni ó fẹ́ jẹ́ bàbá wọn fura mọ̀ yìí pé ẹni rí lòun tán arajà lọ́wọ́ òun kí bàbá wọn lè yọnu sí àti rìlíìsì àbúrò wọn nígbà tán bá fẹ́ padà wá pé ẹni tẹ́ ló dà yìí ọ̀dà kò sábúrò ẹja àbúrò yìí náà tẹ̀lé ọlọ́gbọ́n òun lọ́dà èyí tó bá jẹ́ ń bẹ ìbéèrè kan tó yẹ ká bira wa ni pé ṣé tí Yusuf náà yọjú sí bàbá rẹ̀ àwọn ìbéèrè pọ̀ bẹ́ẹ̀ tí ó mọ̀ dà yẹn lọ́kàn rú nípa Suratu Yusuf yìí tí yẹn bá ń kà lọ́kàn ó sì wà nílùú yẹn agbọ́gbà tí ń jẹ́rú tí ń bẹ lọ́dẹ̀dẹ̀ ọ̀gá ẹrú ò lè kàn mọ́ lọ bí tó bá wùn torí kọ́ mọ́ bá sá lọ ó ti wá wẹ̀wọ̀n ó ti jáde lẹ́wọ̀n wọ́n ti gbé ọ sípò tó ga yàtà bá wà òmìnira haisu yàṣà ibi tó bá wọn ló lè rìn sí tó bá wọn lè dágbére kí mò ń bọ̀ àmọ́ fẹ́ sáré dèlú kejì èyí ṣe tó béèrè bàbá rẹ wọ gẹ́gẹ́ bí ọmọ rẹ tó sì mọ̀ kí bàbá rẹ inú rẹ ọmọ bàjẹ́ níbi tó wà kò rí ọ sójú fọdún tó ti pẹ́ ń bẹ láyé wá kan ṣé Islam ní ká sokùn ẹbí pọ̀ èyí ṣe tá Ànábì Yusuf alayhi salatu wa salam wá jókòó sí Cairo tí ó wá bàbá rẹ lọ sí ilẹ̀ Canaan ìbéèrè ni àwọn làákà ìdáhùn ẹ̀ pé bẹ́ẹ̀ ni nítorí wípé ṣe ráwọn ànábì Ọlọ́run wọn kì í nílùú wọn yìí ṣe nationalist ẹ bá ra àfa àtọ́ bá mọ tí ń ṣe kò ní mọ jà fún ìlú kó wá gbèlú sórí báyìí rùlú sórí torí Islam nílùú ẹ̀ ẹ̀gbọ́n ní abil Islam la abali siwahu ìzáfútà àkàrò bí Qaisin aw Tamimin. ìzáfútà àkàrò bí Qaisin aw Tamimin. abali Islamu abili Islamu la abali siwahun. ìzáfútà àkàrò bí Qaisin aw Tamimin. ìzáfútà àkàrò bí Qaisin aw Tamimin. Bàbá tó bí mi ní Islam mo ti yan Islam lóbi láàbàlì ìṣèwà mi ò tiẹ̀ fẹ́ bàbá mi máa fi Islam ẹni pé mo mú Islam yìí mo mú ní bàbá mo mú láyà mo mú lọ́mọ ó ti di gbogbo nǹkan fún mi oúnjẹ tí mo ń jẹ Islam ní omi wa tí a ń mu Islam ní aṣọ wa tí a ń wọ̀ Islam ní àwa ò ní bùkátà kan jù Islam lọ àwa ò ní bùkátà kan jù Islam lọ. àwọn àfáà tí wọ́n bá ń ṣe dáhàwá tí wọ́n bá ń jíṣẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ látòrí àwọn ànábì Ọlọ́run iṣẹ́ yẹn mẹ́sẹ̀jì yẹn ní jẹ wọ́n lógún ju gbogbo nǹkan lọ bó ní ó ṣe láṣeyọrí kò sí ìlú tí wọ́n wà tí wọ́n ò ní fẹ́ jíṣẹ́ wọn àwa ní wa ìlú kan mọ́yà torí ń gba tá nàbì sallallahu alaihi wasallam tóun náà dé Mádínà ayé padà gbà láti padà sí Mọ́kà Ọlọ́run padà ní kọ́kọ́ ń ka Mọ́kà ṣe fátìwù Mọ́kà bọ́n ṣe fátìwù Mọ́kà tán àwọn tó tẹ̀lé ànábì wá láti Mádínà táwọn ń jẹ́ Ansar táwọn ìtọ́jọ́ mọ́ Mádínà táwọn kì í ṣe ará Mọ́kà tó tẹ̀lé ànábì lọ Mádínà tọ́jọ́ ń gbọ́hùn àwọn tí wọ́n jọ́ mọ́ Mádínà gẹ́gẹ́ tán tẹ̀lé ànábì wá sí Mọ́kà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mọ́ wàmúdì inú wọn dùn mọ́ kí ni ṣe yín nǹkan rò ní pé ṣe pé nígbà tí a ti wá sí Mọ́kà nísìn ànábì ó wá jókòó sílùú bàbá rẹ̀ kò ní tẹ̀lé wa lọ Mádínà mọ́ ànábì ní ara o àjọ ń padà lọ Mádínà ni àjọ ń pẹ́yìn padà sí Mọ́kà mọ́ torí pé ìlú kọ́ ló mátà fún wọn àwọn ànábì Ọlọ́run ní pé ìlú kan ìlú mi àlọ́mọ ìlú yìí ìlú ò nítumọ̀ gbogbo bí wọ́n bá bára wọn jí sí Ọlọ́run lọ́nu eye èèyàn mélòó iye ẹ̀mí mélòó mo jèrè fọ́lọ́run léni lọ jẹ wọn lógún wọ́n ní yẹn ló wá dààmú ànábì Yusuf alayhi salatu wa salam pé
ìlú Cairo lòun wà ọdún méje ń bọ̀ wá àti ọdún méje kan bẹ tá a fi dáko tá a fi kó nǹkan oko tá a ní láti tọ́jú nítorí ọdún méje míì tí ó padà tẹ̀lé tẹ́bi ó pa àwọn èèyàn mo dẹ̀ ní láti gbé responsibility yìí dání láti fi lè ran ìlú yìí lọ́wọ́ nítorí àìmọye ẹ̀mí tó lè parẹ́ tó lè kú tá a bá manage resources yìí dáadáa ó dẹ̀ ti gbé responsibility yẹn ó ti ní kí wọ́n gbé lóhùn lọ́wọ́ tó bá fi ìgbà náà ṣàtà tó fi position rẹ̀ tó fi ṣeré pé mò ń bọ̀ wá mo fẹ́ wá mọ̀lẹ́bí tèmi náà lọ èmi náà láwọn èèyàn mi tó wá àwọn ẹbí rẹ̀ lọ tó fi iṣẹ́ tọ́lọ̀ ní kó jẹ́ nílùú Cairo kalẹ̀ ó ti gbé ọlá fún ara rẹ̀ àtàǹfààní ara rẹ̀ lérí àǹfààní àwọn èèyàn tó yẹ kó jíṣẹ́ fún nínú ìlú Cairo àwọn ànábì Ọlọ́run gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wá ni pé kò tí ì sí yọ̀ǹda fún látọ̀dọ̀ Ọlọ́run kó wá bàbá rẹ̀ lọ kódà yóò tún béèrè pé kí ló ṣànábì Yakubu náà alayhi salatu wassalam gẹ́gẹ́ bí abiyamọ tóun náà wá Yusufu káàkiri ó ti wá sẹ́yìn abádẹ̀túka súra yìí síwájú á tún padà rí níbi tí sísọ pé àbọ̀ wa tahassasu min Yusufa ẹ tún wá Yusufu lọ́mí ọjà kan gbọ́dún yẹn ṣe pẹ́ tó ẹ tún máa bá mi fi lọ tẹ́ bàbá ń rí kọjá kan àmọ́ mọ̀ pé kò kú ìǹbẹ̀ láyé tora àdánù pé àlá tí Yusufu láńjọ́ kìíní àná ń bọ̀ wá ṣẹ ó sì mọ̀ pé Ọlọ́run ò ní purọ́ Yusufu náà sì mọ̀ pé àlá tóun lá ń bọ̀ wá ṣẹ Ọlọ́run ò ní purọ́ bàbá nǹkan kan ò ní ṣe bàbá àwọn ìyẹn ti fi àwọn méjèèjì lọ́kàn balẹ̀ náà. فلما رجعوا إلى أبيهم nígbà tí wọ́n ti wá ti gbogbo owó tí wọ́n san wọ́n ti tì í bọnú ẹrù padà wọ́n ti dá owó náà padà sínú ẹrù àmọ́ àwọn ọmọ ìyá Ànábì Yusufu ọmọ raja'u ila abihim wọ́n wá padà lọ sọ́dọ̀ bàbá wọn wọ́n padà sínú ìlú wọn. قالوا يا أبانا منعنا الكيل. wọ́n fún bàbá wọn lábọ̀ ibi tí wọ́n lọ wọ́n sọ fún bàbá wọn pé mun'ina al-kaylu wọn ò tajà fún wa bó ti yẹ tí ẹ mọ̀ ipa sọ wípé rànkúnmí tó yẹ kán fi di ẹrù àbúrò wọn Bẹ̀níyámínù wọn ò rẹ́rù dì síbẹ̀ Yusufu sọ pé ẹni tó ní rànkúnmí yẹ pé wá kọ́ wá fọwọ́ rẹ̀ gba ẹrù rẹ̀ rànkúnmí tán sì fẹ́ fi di oúnjẹ ti bàbá wọn náà Yusufu ò kó oúnjẹ síbẹ̀ ó ní ẹ sọ fẹ́ ní tó lẹ́rù kọ́ wá ìyẹn náà fún bàbá wọn lábọ̀ yìí pé ń tọ́fà tí rànkúnmí méjì yìí fi gbófo ní pé mo ní àmì ìdálẹ́kẹ́ ìlú wọn ọ̀tá ń jẹ fún wa sórí rànkúnmí méjèèjì yìí wọn láwọn fẹ́ ra wọn tó ní rànkúnmí gángan àwọn kan tún bẹ́ẹ̀ àwọn kan sì ní mo ní àmì ìdálẹ́kẹ́ ìlú wọn tá ń jẹ fún wa bó ti yẹ àmọ́ wọn sọ fún wa pé ńgbà míì tẹ́ bá tún padà wá ní ta fún yín mo ní àmì ìdálẹ́kẹ́ ìlú wọn láàní àwọn ò ní tajà fún wa ńgbà míì tá bá tún padà wá. فأرسل معنا أخانا. فأرسل معنا أخانا yá yọ̀ǹda fún wa ọmọ ìyá wa Bùníyámínù wọn làwọn fẹ́ rí arsil معنا أخانا yọ̀ǹdẹ̀ jájọ lọ nígbà míì tá bá tún padà lọ. نقتل وإنا له لحافظون. نقتل أيوة وإنا له لحافظون. torí jawabu sharti ni. نقتل. أيوة نقتل àárí bíra tiẹ̀ náà نقتل àárí bíra tiẹ̀ náà tó bá tẹ̀lé wa. حياكم الله. àwọn kan sì gbọ́n ẹ̀ka ní yektal nítorí a máa mú àwọn ẹwà kìrààtù yìí wá ni pé ẹni bá ń bá wa kálọ láti bẹ̀rẹ̀ a ti sọ bá ń ṣe mọ pronunciation ṣe mọ change ìtumọ̀ Quran pé a kàn mọ̀ sí a kàn mọ̀ sí nítorí níjọ́ tí wọ́n kọ́kọ́ kọ Quran tán kó jọ kò sáà ń kàn mọ̀ sí kí kò sáà ń wọ̀ so nígbà tá a mọ̀ kàn mọ̀ sí later ó bí àwọn differences kọ̀ọ̀kan kò sì jọ takora wọn tòun ti bẹ́ẹ̀ náà ìtumọ̀ yẹn àti kíní àti kejì àti kẹta ń bí mi bomi ò lè tó túmọ̀ márùn tòun ti bẹ́ẹ̀ dúgbò ọmọ gbé ọ̀rọ̀ Ọlọ́run lárugẹ ìtumọ̀ ọmọ yàtọ̀ ntọ́lọ́n sì fẹ́ sọ sí ní takora wọn kò sì ní yàtọ̀ Ọlọ́run nìkan náà ló lè sọ̀rọ̀ tí ó dà bẹ́ẹ̀. nàkìtà làwọn kan kà àárí bíra oúnjẹ sí yẹkìtà làwọn kan kà ẹjẹ́ ó tẹ̀lé wa lọ yẹkìtà yóò rí tiẹ̀ náà rà fún rẹ̀. فأرسل معنا وإنا له فأرسل معنا أخانا يقتل وإنا له لحافظون. ó ṣeun وإنا له لحافظون ọ̀wá ni àmójútó wọ́n ṣàdéhùn fún bàbá wọn pé bàbá wọn ò ní fẹ́ sọ lẹ́bọ̀rọ̀ kò ní fẹ́ jù lẹ́bọ̀rọ̀
ẹlẹ́ẹ̀kejì ni kí wọ́n mọ̀ ipá wọn ti dárú ọ̀ràn bẹ́ẹ̀ rí táwọn ṣàdéhùn fún bàbá àwọn pé jẹ́ Yusufu ó tẹ̀lé wa lọ oko lẹ́ni àmọ́ mójútó àmọ́ táwọn ò rí mójútó ẹ̀fìn wa inna lahu lahafidhun. wọ́n ṣàdéhùn fún bàbá wọn pé inna lahu lahafidhun àmọ́ mójútó nǹkan kan ò ní ṣe ọwọ́ aburú ò ní tẹ̀. wọ́n dé àkádà rẹ̀ wọ́n fi gbogbo níta fi máa kan ọ̀rọ̀ nípa nínú èdè Lárúbáwá inna lahafidhun tún làhú wọ́n tún hà sọ́sọ́ rẹ̀ wọ́n ní lahafidhun àmójútó gbogbo agbára lásà tábúrú kankan ìrà kankan ò ní rìn la wọn kò ní rìn la. Ànábì Yakubu wá wípé. hal amanukum alayhi illa kama amintukum ala akhihi min qabl. ṣé bó lẹ ṣe fẹ́ kí n fọkàn balẹ̀ lérí ọ̀rọ̀ Bùnìyámínù tí màá fi wá yọ̀ǹda fún yín pé kẹ́ ẹ mú jáde gẹ́gẹ́ bí mo ti yọ̀ǹda fún yín lọ́jọ́ kìíní àná. ala akhihi min qabl. pé kẹ́ ẹ mú ọmọ ìyá rẹ̀ náà jáde Yusufu àmọ́ ẹ̀ padà jàǹbá ń bẹ̀. fallahu khayrun hafidhan. àmì mi gbà wípé Allahu khayrun hafidhan òbí kọ́ ní mójútó ọmọ òbí kọ́ ní ṣọ́ ọmọ mọ́jọ́mọ́ mi ó jáde kò gbọ́dọ̀ jáde lẹ́nu kọ́ńpáǹdì ńbo ló lọ láàárọ̀ ńbo ló lọ lọ́sàn-án ìgbà wo ló wọlé lálẹ́ tó ń ti bẹ́ẹ̀ ó lè lóyún mọ́ ọ lára tó ní mọ̀. wallahu khayrun hafidhan àfi kó fọ̀rọ̀ ọmọ rẹ lọ́lọ́run lọ́wọ́ kọ́ bọ́ sọ kó fọ̀rọ̀ ọkọ rẹ lọ́lọ́run lọ́wọ́ kọ́ bọ́ sọ kó fọ̀rọ̀ aya rẹ lọ́lọ́run lọ́wọ́ kọ́ bọ́ sọ. wallahu khayrun hafidhan Ọlọ́run ló lè sọ ni kèé sógun Ọlọ́run ló lè sọ ni kèé ṣagbárí kèé sọgbọ́n mọ̀gbọ́n tọ́lọ́mbá lọ́wọ́ ayé ó tẹ̀ èèyàn yóò tẹ̀ ọ́ wallahu khayrun hafidhan Ọlọ́run ló lè bá mi sọ kódà bẹ́ẹ̀ bá fẹ́ ṣe láburú tọ́lọ́mbá lẹ̀ ní ara burú ṣe ẹ̀ ní rí nǹkan kan ṣe. wallahu khayrun. Ànábì Yakubu alayhi salatu wa salam wa padà gbé ọkàn lọ́lọ́run nígbà tó ti rí bẹ́ẹ̀ ọba ẹni tẹ́ sílẹ̀ míìtì lọ́hùn tẹ́ ní ta ń jẹ fún yìí ó sì dàbí gbà pẹ́ ní eré ni ẹjọ́ tẹ̀lé yìí wọ́n wà arhamur rahimin wọ́n gbà pé Ọlọ́run ọba lọ́bọ oníkẹ́ ọba láàánú. àwọn afọ́mímọ̀ tún bira wọn léèrè pé àyè ṣe tó tún yọ̀ǹda ibà Ànábì sallallahu alaihi wasallam sọ pé ejò kìí san mùmínì nínú kòtò kan náà lẹ́ẹ̀mejì. àwọn ọmọ tẹ́ yọ̀ǹda fún lẹ́jọ́ kìíní àná kan mú Yusufu jáde wọ́n ṣe búra wá inna lahu lahafizuna kan yìí statement kan yìí náà wọ́n wí ní bí ọdún mélòó kan sẹ́yìn wọ́n ṣe ládéhùn tó tán kan nípa tó náà wọ́n padà rá Yusufu láre wọ́n dà bí ọgbọ́n wọn jù sí kànga ṣerú àwọn ọmọ bẹ́ẹ̀ ló yẹ kẹ́ ẹ tún fọkàn balẹ̀ sí tún yọ̀ǹda fún wọn kẹ́ ẹ tún gbá àbúrò wọn lé lọ́wọ́ ṣe mọ̀ pé kọ́mọ́ tún jẹ́ kí wọ́n tún ṣe láburú mi kí lọ́ọ́ fa tá Ànábì Yakubu alayhi salatu wassalam fi padà yọ̀ǹda. àwọn kan ní ntọ́jọ́ ni pé àwọn ìyá Ànábì Yusuf alayhi salatu wassalam tán jágbàgbà yìí wọ́n ti dàgbà wọ́n ti kéré gbogbo wọn náà ń bẹ ń kéékèèké níjọ́ tí wọ́n ṣe aburú tán ṣe fún Yusufu ọjọ́ orí ti kánjú orí wọ́n ti yí padà ìbẹ̀rù Ọlọ́run tí ó ti rí dáadáa changes lára wọn tó positive ó jí ó fọkànbalẹ̀ pé wẹ́ ẹ̀jẹ̀ àyọ̀ǹda Bùnìyámínù pẹ̀lú wọn ibi àwọn kan gbé kanu àwọn kan sì sọ pé ibi àwọn gbé kà ní pé ẹ̀gàn tí wọ́n ní sí Yusufu wọ́n ní sí Bùnìyámínù Yusufu gẹ́gẹ́ ló ní problem pẹ̀lú wọn kò dàbí ti Bùnìyámínù ní ó fi wọ́ọ̀rì púpọ̀ lérí ọ̀rọ̀ Bùnìyámínù pé ẹjọ́ tẹ̀lé wọn. ẹlẹ́ẹ̀kẹta táwọn kan sọ ní pé nítorí ọ̀yọ̀ǹda fún wọn ní pé gbogbo situation wọn nínú ìlú tí wọ́n ti wà compromised lórí ọ̀rọ̀ jíjẹ mímu kì í ṣerú position yẹn l'Ànábì Yakubu tún máa yan bọ ipe ọmọ kan ò ní tẹ̀lé yín tó sì mọ̀ pé wọ́n lè má tajà fún wọn bó ti yẹ tọmọ yìí ọba tẹ̀lé wọn lọ lójú ó fọkàn gbọ́kàn lọ́lọ́run pé tọ́ ẹjọ́ tẹ̀lé yín Ọlọ́run máa bá mójútó wà ó arhamur rahimin. walamma fatahu mata'ahum. Alamma fatahu mata'ahum ìgbà tí kálukú wá wọlé tán jábọ̀ fún bàbá wọn tán pé àbọ̀ bí a lọ ní kálukú wá wọlé kálukú ń tú ẹrù rẹ̀. wajadu bida'atahum ruddat ilayhim. Wajadu bida'atahum ruddat ilayhim wọ́n á rí i pé owó táwọn san fi rajà fi róúnjẹ wọ́n ti dá a padà wọ́n ti tì í bọnú ẹrù fáwọn àwọn ọ̀dẹ̀ mọ̀. قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا. wọ́n á ní láti máa lọ bá bàbá wọn padà sọ fún bàbá wọn wípé bàbá
ما نبغي هذه بضاعتنا ردت إلينا ما نبغي ẹ ti wá rí pa àkúrọ́ báyìí àbàgá àkúrọ́ n ta sọ fún yín n pé ẹni dáadáa lẹni tá lọ́dọ̀ rẹ̀ pọ̀ lawọ́ èèyàn rẹ̀ ni kò ní sábúrú fún Bùnìyámínù tẹ́ bá jẹ́ Bùnìyámínù ó tẹ̀lé wa ma nabghi ṣe ti wá rí pé rọ́kọ́ lápá hadihi bid'atuna ruddat ilayna àwọn owó tá a san ni wọ́n ti dá padà fún wa tá àti ẹ̀mọ́ yìí àwọn kan tún bẹ́ẹ̀ àwọn kan sì ní wípé nabghi hadihi bid'atuna ruddat ilayna ma nabghi ṣe wá rí wípé ìpadà wa lọ lẹ́ẹ̀kejì kọ̀nà yín ní sísì kọ̀nà yín ní sílẹ̀ owó tí wọ́n dá padà fún wa yìí ma nabghi bàbá wa ìpadà lọ wa tá a bá tiẹ̀ padà pẹ̀lú àbúrò wa Bùnìyámínù kò ní owó kankan tó fẹ́ kọ́sì yín nítorí owó tó yẹ káfíra yìí tààrà yìí wọ́n ti dá padà fún wa ma nabghi tá a bá túmọ̀ yẹn ní ma nafiya àwọn túmọ̀ méjì tí ó mọ̀ fún wa ma nabghi wà nǹkankan lọ́dọ̀ yín ma nabghi balẹ̀ jẹ́ lọ́hùn hadihi kúrọ́ fún yín hadihi bid'atuna ruddat ilayna àwọn owó àwọn dá padà yìí àwọn kan sì ní ẹtúmọ̀ yẹn nínú kéwú ẹjọ́ ṣiṣẹ́ istifham kọ́ máa jẹ́ mọ́sífùhàmíyà mọ́ tá a fi béèrè pé ma nabghi bàbá wa kílẹ̀ tó ń fẹ́ hadihi bid'atuna ruddat ilayna hadihi bid'atuna àwọn owó rẹ̀ tá a fi rajà ruddat ilayna wọ́n dá padà fún wa ma nabghi kí la tún fẹ́ evidence wo míì la tún fẹ́ láti fi lè mọ̀ pé ní ìrìlẹ̀ nìyí kò ní jàǹbá wa tá a bá padà lọ now wa namiru ahlana tẹ́ bá jẹ́ padà lọ ara ń jẹ fara lé wa nahfadhu akhana a sì mójútó Bùnìyámínù ọmọ ìyá wa wa nazdadu kayla ba'ir kódà ìpadà lọ tátù padà lọ lọ́tẹ̀ yìí kò ní jẹ́ rànkúnmí mẹ́wàá láàfíra ń jẹ rànkúnmí mọ́kànlá ní ọjẹ́ ọmọ ìyá wa kọ̀ọ̀kan lọ pẹ̀lú wa dhalika kaylun yasir ṣe kúkú mọ̀ yí pé ìta ríra wálé lọ́tẹ̀ yóò tó nǹkan tá a bá padà lọ ẹlẹ́ẹ̀kejì yà á tù ríra dáadáa qala ó wá sọ fún wọn pé lanursilahu ma'akum mi ò ní jẹ́ mú Bùnìyámínù lọ Ànábì Yakubu alayhi salatu wassalam ó ní kẹ́ tó lè mú un lọ hatta tutuni mawthiqan min Allah mo fẹ́ kẹ́ bá mi gbé àdéhùn tó le pẹ̀lú Ọlọ́run àdéhùn tó le náà ń pè ní mísáàkù àdéhùn tá a bá ṣe tó bá le tó tún kọjá wáàdù lásán àwọn ni yóò di mísáàk torí ó dàbí okùn tá a dè tó le ni adè tó le níta bá dè tó bá le á ní àwàfíkọ rẹ̀ àtàtútù ni mawthiqan min Allah mo fẹ́ kẹ́ fún mi ní àdéhùn tó le ó kọjá tí wọ́n á pè ní normal promise in fact ó tún kúrò lọ undertaking ó di deed àwọn amòfin mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin gbogbo ẹ̀ bẹ́ẹ̀ pé ọba tún sì jọ undertaking lọ yóò di deed ẹni pé àdéhùn tí ọ̀làgbàrá yìí gbọ́dọ̀ mọ́ mu ṣẹ yìí gbọ́dọ̀ mọ́ kò sí ní tó wulẹ̀ kọ́kọ́ sí mi kò sí ní tó wulẹ̀ kí n wí àdéhùn yìí gbọ́dọ̀ ní ìmúṣẹ mo á fẹ́ kẹ́ fowókọ Ọlọ́run ọba fún mi ládéhùn tó le bẹ́ẹ̀ Allahu akbar bil munasaba irú àdéhùn yìí náà lọ́lọ́run lò language yìí náà ló lò tá a bá fẹ́ fẹ́ ìyàwó ó ní wa ataytum ihdahunna mithaqan galizan àbí nǹkankan mithaqan galizan ló pè àdéhùn tó ṣe nílé àwọn àna rẹ fún mi lọ́mọ ni màá tọ́jú ẹ̀ kì í ṣàdéhùn kékeré o gbogbo ìwọ tó ń fi ìyà jẹ obìnrin mithaqu lọ́lọ́run pè mithaqu tá a kàn bí la fi yà lọ́bẹ̀ àdéhùn tó yí gan Ọlọ́run ní ṣèṣirò kékeré lérí ẹ̀ ní jẹ́ mithaq àdéhùn tó le ó kọ Ọlọ́run ló fi gbàyàwó kì í ṣàwàdà nkẹ́ tẹ́ bá tọ́jú ọmọ wa tọ́jú ẹ̀ ọmọ yẹn sanra yóò ṣe kíní kan àwàdà lẹ́sẹ̀ gbé ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe yẹn wọ́n ń kọ́ kalẹ̀ lálẹ́ ara sí ọmọ wa afẹ́kọ́ kàwé sí jù báyìí lọ ẹ má wọ́rì tó bá ti délé màá yẹn rólù ẹ̀ àwọ̀ yunifásitì á ṣe kíní kan kó dà ṣe masters ọ̀dánu ọwọ́lé rẹ̀ tán yóò hùn padà yìí ṣí bísínẹ́sì fún yín dá lókòwò tó bá dé ó wọnú ilé rẹ̀ ó yí ohun padà àdéhùn ni gbọ́dọ̀ mọ́ mú ṣe àdéhùn tẹ́lẹ̀ lé ni mísáàkù yẹn náà ni Ànábì Yakubu alayhi salatu wassalam wa béèrè lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ pé mo fẹ́ kẹ́ fún mi tó ju àdéhùn tó ju
kẹ̀kan wá sọ fún mi pé àìná làwùlà hafizu náà lọ kẹ̀kan búra lásán mo fẹ́ kẹ́ fún mi ládéhùn tó le tó tún síríọ̀sì ju tọjọ́ sí lọ pé látàtún náà níbì yìí. illa an yuhata bikum. ní pé ẹ mú Bùnìyámínù wálé padà illa an yuhata bikum àyàfi táburú kan bá ṣẹlẹ̀ tọ́pa gbogbo yín rẹ́ lókù pé gbogbo tó bá kù lẹ́mìí yín lọ́rùn yín nínú ẹ̀mí nà láti fi rí mú wálé padà mo fẹ́ rí láàyè padà àyàfi táburú kan bá ṣẹlẹ̀ tó bá pa gbogbo yín rẹ́ nìkan lókù náà. falamma atawhu mawsiqahum. gbàtí gbogbo wọn padà ṣàdéhùn tó dàbí àdéhùn tó le lórúkọ Ọlọ́run fún bàbá wọn. qala Allahu ala ma naqulu wakil. oníṣẹ́ kúkú mọ ipá wa nìkan kọ́ la wà ń bí Allahu ala ma naqulu wakil. ẹ kúkú mọ ike lórí tá à ń wí lóṣoojú Ọlọ́run ó béèrè tẹ́ bá jàǹbá àbúrò yín ẹ má déhùn tó le tẹ́ ẹ ṣe yẹ mú ṣẹ o gbogbo wọn náà ṣàdéhùn páwọn ò mú ṣẹ. wa qala. ta ló kọ́ ọ́ là kà á síwájú. وقال يا بني لا تدخلوا من باب واحد. لا تدخلوا من باب واحد Ànábì Yakubu alayhi salatu wassalam ìwọ̀n ń sọ fún wọn pé. يا بني. يا بني. يا بني. tó bá ní bùnáyà ọmọ kan nu àmọ́ bàníyà ẹ̀yin ọmọ mi tọ́pọ̀ ya bàníyà. يا بني. ẹ̀yin ọmọ mi. لا تدخلوا من باب واحد. ìlú Cairo lẹ́ ń lọ yìí ìlú Egypt ìlú àwọn àkìbáàtù لا تدخلوا من باب واحد mo nímọ̀ràn tí mo fẹ́ fún yín tẹ́ ẹ bá dọ́hùn tẹ́ ẹ bá kù sáátà kẹ́ wọnú ìlú ẹ má gba ilẹ̀kùn kan wọlé o ẹ má gba ilẹ̀kùn kan ẹ má gba abẹ wọlé bòde kan kọ́ ni kí gbogbo yín jọ gbà wọlé papọ̀. وادخلوا من أبواب متفرقة. ẹ wọlé nílẹ̀kùn ọ̀tọ̀ọ̀tọ̀ àbẹ́ẹ̀rí nǹkan ẹ wọlé nílẹ̀kùn kí l'Ànábì Yakubu alayhi salatu wassalam fẹ́ kí ló fẹ́ járí dìmú bí irú màrà tí ń fáwọn ọmọ rẹ̀ yìí tó ní ẹ má gbàbí kan wọlé o ẹ wọlé lọ́tọ̀ọ̀tọ̀ àwọn afáwa ń gbé yẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ afóńtẹ̀fsírì Islam ọ̀pọ̀lọpọ̀ wọn ẹnu wọn kò síbi pé reason tá Ànábì Yakubu alayhi salatu wassalam fi sọ̀rọ̀ náà ni pé nítorí àwọn olójúbú àwọn olójú tí máa bà nǹkan jẹ́ torí àwọn ọmọ tọ́lọ̀ ń fún wọn dùn rí ẹnìkan wá kóhun tiẹ̀ bí kan kò tí ì rí wọn á bímọ 11 kódà 12 ìkan bẹ ní Egypt 11 wá fẹ́ rìn papọ̀ wọn wọnú ìlú papọ̀ tẹ́lómi ò tí ì rí bí ó ní odòkó lómi ní àbẹ́wà abẹ́ ẹ má wọlé nílẹ̀kùn kan náà o ẹ wọlé lọ́tọ̀ọ̀tọ̀ ni o dáadáa yín ò ní bàjẹ́ o ayé burú o ayé lé o gẹ́gẹ́ bí abiyamọ ẹwẹ̀ kọ́ ẹ tún wo làákàyè ẹni pé gbogbo iṣu náà kọ́ ló ṣe é ṣe kínní ló ṣe jẹ́ ń gbangba abo gbogbo aṣọkọ́lá asá lórùn abo jẹ́ níṣu míì tó bá ti ta àtàbò ó jẹ fáàrí rẹ ti ń pọ̀ jù tí nǹkan rẹ bá bàjẹ́ ó máa wá sunkún bí ọ̀dẹ̀ ó máa sunkún yọ̀bọ̀ tí gbogbo nǹkan rẹ dojúrú níjọ́ tí ò tí ì dojúrú tí wọn náà sáàmọ bó ṣe máa ń ṣe wọ́n tó ṣe kó mọ tán kì í pẹ́ o tún ní ká mọ̀ bọ̀ wá o fẹ́ sílé wọ́n wá o tún lọ ra mọ́tò o fi hàn wọ́n lérí Facebook o tún lọ ra ago o lọ ra aṣọ ọmọ rẹ fẹ́ ṣe freedom kan mọ̀ bọ̀ ọmọ rẹ yóò ṣe sàádà ọmọ rẹ kan parí yunifásitì àwọn kan iná ló ń pè ń gbogbo àtọmọ tí wọn yanjú táwọn ń sunkún lérí ọmọ tiwọn tí nǹkan bá wá dàrú tán lọ́sẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé wàhálà dé wọn náà ò sì làákàyè Ànábì Yakubu alayhi salam Ànábì Ọlọ́run ni wọ́n ń kọ́ wa bá ti gbáyé wọ́n ń kọ́ wa bá ṣe ṣe kíni bá ṣe gbáyé gbádùn tí ò ní sí wàhálà ó ní kíni. La tadkhulu min babin wahidin. tẹ́ ẹ bá dọ̀wọ́n ẹ má gba ilẹ̀kùn kan wọlé ẹ wọlé lọ́tọ̀ọ̀tọ̀. wadkhulu min abwabin mutafarriqa. Ànábì Yakubu alayhi salatu wassalam sí ọmọ ìpọ́lọ́hún ń bẹ ni tí fún wa recognize àwọn olójú burúkú àwọn abayéjẹ́ tí ń fi mọ̀ pé àwọn náà ń ṣiṣẹ́ láàyè tiwọn ọ́fíìsì tọ́lọ̀ ń gbé wọ sí tó bá jẹ́ ọ́fíìsì rẹ̀ tó kí ń ronú kó bàjẹ́ fọ́mọlà kejì mọ́ ti torí ẹ̀ gbàgbé pé àwọn kan bẹ̀ tán bá jí làárọ̀ bí wọ́n ṣe bá nǹkan jẹ́ kílẹ̀ ẹjọ́ yẹn tó sú ni wọ́n máa ń rò àṣeyọrí dẹ̀ wọ́n kà á sí táwọn bá rí nǹkan kan bàjẹ́ lé nínú rí ó dùn kóun ṣàṣeyọrí bínú tiẹ̀ náà ṣe máa dùn níjọ́ tó bá ṣe sàárà níjọ́ tó bá rí dáadáa kan ṣe tínú rẹ̀ máa dùn pé mo ṣe dáadáa lénìí mo kírun pé lénìí mo gbàwẹ̀ lénìí fọlọ́run bẹ́ẹ̀ nínú àwọn kan máa ń dùn níjọ́ tó bá wo nǹkan tí nǹkan yẹn bá bàjẹ́
ìwọ wà ní mọ̀ pé wọ́n ń bẹ mọ̀ pé irú àwọn èèyàn wo ní sọ possible kéèyàn orí bẹ̀ ṣá ọ́fíìsì tó wà kò jẹ́ ọmọ yìí pé àwọn kan ń bẹ lọ́fíìsì míì ló fi gbọ́dọ̀ mọ ro tiwọn mọ́kà kọ́ ọ mọ́ ṣe tiwọn mọ́ṣẹ́ bó ló ṣe ṣe é mọ́ṣẹ́ òun rèé kọ́ ọ mọ́ ṣọ́ra bí tó bá yẹ kó o ti gbé bùkátà rẹ pamọ́ kó o ṣe ń bò ń kẹlẹ́ gbé pamọ́ kọ́ ọ mọ́ yọ ayé jẹ kó o lè gbádùn ẹ̀ gbogbo nǹkan kọ́ là pariwo síta kódà lómìn ti ń pariwo ayé tí ò ti tẹ̀ lọ́wọ́ wọ́n promise ẹ̀ mọ́tò kì í dọ́wọ́ ẹ̀ ti gbé síta ó ti gbé síta ó yá aṣọ kan wọ̀ ó gbé síta ó dúró lára mọ́tò ó ya fọ́tò ó gbé síta mọ́tò ayé tí etí ìsayé tiẹ̀ ní ti fi ń hàn àwọn ọ̀tá rẹ̀ ṣe é mọ̀ pé tán bá mú tiẹ̀ gbọ́ tí ó padà wá rí mọ́tò gùn láyé la tadkhulu min babin wahidin ẹ má wọlé láti ilẹ̀kùn kan náà. Ànábì sallallahu alaihi wasallam ó ṣàlàyé bá ṣe gbáyé gbádùn fún wa kò sì tàn wá ìdíṣẹ́ Ọlọ́run yẹn tàn yẹn o sọ fún wa pé al-aynu haqqun àjẹ́ńbẹ tòótọ́ o àjẹ́ńbẹ tòótọ́ kọ̀ọ̀ràn wa ń ṣe ìgbàgbọ́ tá a fi wá ṣìṣe tá a fi wá ṣì ìgbàgbọ́ gbà ní pé tó kò sí nǹkan mi àfọlọ́run sọ ẹ mọ́ tiẹ̀ wulẹ̀ gbà ipá jẹ́wà àjẹ́wà wọn lè dá nǹkan sí lẹ́yìn Ọlọ́run ó ní al-aynu haqqun ṣáàlì tún àìnù ní àjẹ́ àbá àlejò lájẹ́ à ń bọ̀ wá sọ àmọ́ Ànábì sọ pé al-aynu haqqun àwọn ẹlẹ́yinjú tó lágbára ń bẹ tòótọ́ o innal ayna la tudkhilu ar-rajula al-qabra ẹ̀yinjú bẹ́ẹ̀ ṣe ń wò yìí ó lágbára débi pé ó lè gbé èèyàn wọnú sàárè lógìgì òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ wal-jamal al-qidira ó sì lè gbé rànkúnmí tó lálàáfíà ó sì lè sọ dèrò inú pọ́ọ̀tù lẹ́ẹ̀kan náà tẹ́ mọ̀ ṣe jẹ tí ó pa ẹyinjú lè pa rànkúnmí nìtumẹ̀ nàlàáyìn la tastanzilu al-haliqa ẹni tó bá dèrò gíga èèyàn ńlá tó wà lókè ayé ẹyinjú lè fà á bọ́ọ̀lẹ̀ ló fi gbọdọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní sàbí Ànábì kan sallallahu alaihi wasallam wọ́n ń pè ní Sahlu ibn Hunayf ń wẹ̀ ó dẹ̀rẹ̀ wà ní wọ́n ń wẹ̀ létídò kan ní Madina odò iná wọ́n ń pè ní Kharar ibẹ̀ ní ti ń wẹ̀ sàbí kan wá rí ìyẹn jẹ́ Amir ibn Rabi'a arákùnrin yẹn jẹ́ Amir ibn Rabi'a wọ́n alájẹ́ lòun àjẹ́ ta ń bọ̀ wá sọ ṣáàjẹ́ láàpè gbogbo ẹni tó bá ní ẹ̀yinjú tí ó lágbára bẹ́ẹ̀ àmọ́ jẹ́ nìkan tó lẹ́yinjú tó lágbára Amir ibn Rabi'a ọwárí ni wọ́n ń wo sàábé tí ń wẹ̀ yẹn radiyallahu ta'ala anhu ọwá wò láwò pa ó wò débi tí nígbà tó wò dó gangan kan ara sàábé yẹn bẹ̀rẹ̀ sí ní máa gbọ̀n nǹkan súsì lára kò gbádùn ara ẹ̀ mọ́ ọwá lọlé ogun kan sì ń bẹ tó ẹ̀kọ́ tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam lọ Ànábì bá ń béèrè ẹ̀ pé òun dà àdìsí náà lálàáfíà mọ́ Málíkì gbà wà nù Muwatta lábdájádà wọ́n ní àárẹ̀ mọ̀ ti kọlù ń wẹ̀ náà ni ògìgì ibi títí ń wẹ̀ náà ni ó ti collapse pé nǹkan ti ṣe nígbà tí kí ló ṣe wọ́n ní tóun realize náà ni pé bí òun ti ń wẹ̀ lágbájá tẹjúmọ́ náà ni nǹkan fi ṣe òun lànàbì sọ̀rọ̀ sọ́lá ẹgbọ́n tá nàbì sọ̀rọ̀ ànàbì ní alama yaqtulu ahadukum akhahu tí ẹ fẹ́ para yín ni kí lè dé ìtorí kí lè fi fẹ́ para yín ànàbì ń confirm concept pé ojú lè pààyàn nítorí kí lè fi fẹ́ para yín alábàrákítà innal ayna haqqun ó ṣẹ̀ṣẹ̀ wá ní igtasillahu àbí tawadda lahu nígbà tó rí ń sọ bẹ́ẹ̀ fún Amiru tó wó yàn pa kí nígbà tó rí ẹni yìí tó rẹwà kí lédè tó ṣàdúrà àlùbáríkà fún ẹgbẹ́ ọba ti rí nǹkan tó bá dùn mọ́ ọ orí mọ́tò ẹnìkan pé mọ́tò ńláńlá lọ́ra yìí èyí tó kàn fi máa ran jùlẹ̀ nítorí ó lè lágbára àyẹ̀yìnjú rẹ̀ lè lágbára àwọn kí wọ́n gan mọ́mọ́ pé ẹyinjú rẹ̀ lè bà nǹkan jẹ́ wọ́n gan tọ́ lẹ́yinjú lè mọ́mọ́ bẹ́ẹ̀ o lè mọ́mọ́ yìí pé ẹyinjú rẹ̀ ń bà nǹkan jẹ́ kọ̀ọ̀kan máa ń pe natural ni sọ̀tọ́ bá ti wá rí nǹkan tí nǹkan ọ̀hún bá dáa èèyàn lórí tọ́ rẹ̀ wà ní kódà ẹranko ní dúkìá ẹnìkan lórí ní tọ́kọ́lé kan tó dùn rí àbí ọ̀rá mọ́tò kan àbí oṣooríire kan bó bá ṣe ń wo ẹyinjú rẹ̀ bá ṣe ń wo kíní òun kọ́ máa fọkàn ṣe mashallah tabarakallahu fún tabarakallahu tó bá wí nígbà náà ó ti tọrọ àlùbáríkà fún pé Allahumma barik lahu fi ọlọ́mọba fa àlùbáríkà sí ọmọ yín ló wá fáyìn báyìí ọmọ kókó ẹyinjú rẹ̀ lè lágbára kíwọ náà mọ́mọ́ ẹyin tó bá pàṣẹ dáńbẹ̀ tán wọ́n bá ní ọmọ náà ti jáde láyé ọmọ náà ẹgbẹ́ sí kọlù kíní kan kọlù
nítorí náà ẹ bá ti rí nǹkan tó dáa ẹ̀kọ́ tá Ànábì sallallahu alaihi wasallam kọ́ wa ní pé Allah barakta lahu Allah barakta lahu nígbà tó ẹ bá ti rí tọrọ àlùbáríkà fún nǹkan kò ní jẹ́ kí agbára burúkú ojú yìí ó ṣiṣẹ́ burúkú mọ́. àwé tí wọ́n wá sàábì Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fojú wò táàrẹ̀ kọlù àti àtọkùnrin tó wò yàn pa Ànábì wa ní kí ọkùnrin tó wò yàn pò fomi bọ́wọ́ kó fomi bọ́jú kó fomi sanra omi ààrẹ l'Ànábì wa ní kí wọ́n fi fọ sàábì tí wọ́n wò tí nǹkan ṣe kí wọ́n fi fọ lára ló sì dìde lẹ́ẹ̀kan náà gbà tí wọ́n fomi ẹ̀ fọ lára. ìyẹn ni wọ́n fi sọ pé àwọn tí wọ́n bá wò láwò pa bẹ́ẹ̀ nínú súnà Ànábì sallallahu alaihi wasallam ló wà ká gba omi ara ẹni tó bá wò ká sì lọ́ọ́ fi wẹ ẹni tán bá wò pa. ìgbèdódó tó bá wù kí ẹyin jú yẹn ti ṣe sí i lára láburú yọ lálàáfíà. ìyẹn tá a bá dẹni tó wò pamọ́ àmọ́ tá a bá dẹni tó wò pamọ́ èyí tí ó tún jẹ́ solution yìí tó ṣẹlẹ̀ láyé Ànábì sallallahu alaihi wasallam tárábìnrin kan àwọn kan sì ní Asma'u bintu Umaysi ni tí ń bá wọn tọ́jú ọmọ Ja'far àwọn ọmọ méjì tó fi ilẹ̀ Ja'far ti kú àwọn ọmọ rẹ̀ méjì Ànábì wá rí wọn sallallahu alaihi wasallam àbí ṣe ẹni má láhùnmọ́ àbí má lè aráhùnmọ́ ọ̀dọ́rẹ̀ àyìn èyí ṣe táwọn ọmọ yìí wá rù báyìí lálàáfíà. arábìnrin yẹn wá sọ àwọn kan níyàwó Ja'far Asma'u bintu Umaysi ní àwọn kan sì ní arábìnrin kan tí ń tọ́jú àwọn ọmọ wọn ni. wọ́n sọ fún Ànábì pé innahu tusri'u ilayhim al-ayn ẹyin jú burúkú ní dà wọ́n láàmú àwọn èèyàn wò wọ́n bẹ́ẹ̀ ni. walam yamna'na an nastarqiya lahuma illa anna la nadri hal yuwafiquka am la. ntí ò wá já ti ṣe ìta ń pè ní rúkọ̀ bí ohun ọ̀fọ̀ tí wọ́n máa fi béèrè àlàáfíà fẹ́ni tí ó bá lálàáfíà ntí ò já ṣe fún wọn ní pé àmọ́ ṣé ó tẹ́wọ́ lọ Ànábì lọ́rùn àbí ò ní tẹ́ ọ lọ́rùn. Ànábì sallallahu alaihi wasallam ní istarqu lahuma ẹ bá wọn ké nǹkan ọ̀fọ̀ náà sí wọn lára fa innahu law sabaqa shay'un al-qadara torí tí nǹkan kan bá lè gbáwájú kádàrá ni kò sí ní tó lè gbáwájú kádàrá àmọ́ tí nǹkan kan bá tiẹ̀ ń bẹ tó lágbára tó lè gba kádàrá tó lè gba agbára lára kádàrá lọ́wọ́ kádàrá ni sabaqatihu al-'aynu agbára ẹyin jú ni ó bá gbàgbára lọ́wọ́ kádàrá. àdìsí náà mọ́ Málíkì gbà wá àdìsí tó gbajúmọ̀ tó lálàáfíà ni. ìyẹn ló jẹ́ àmọ̀ yìí pé nígbà tá a bá mẹ́ni tó wó yẹn pa ìyọ̀ǹda lè wà fún wa ká ṣe rúkìá èyí tó bá ti ìsìláàmù mọ́ torí rúkìá ẹbọ wà o ọ̀fọ̀ ẹbọ wà èyí tá a sì ń fọ̀ ṣébi tán bá ń fọ̀ lẹ́nu Yorùbá ń pè ní ọ̀fọ̀ pé wọ́n bá fọ̀ lẹ́nu àmọ́ tá a bá ti sọ ńlẹ̀ Yorùbá a gbọ́ yé sí nǹkan tẹ́ pé yóò lẹ́bọ nú ṣá ó lè wá ń bẹ̀ tí kì í lẹ́bọ a padà wájọ́ kan sọ̀rọ̀ fúnra wa lódindi lérí kíni ń jọ́fọ̀ nílẹ̀ Yorùbá kíni ń jẹ́ rúkìá nínú ṣẹ̀ríà kíni ń jẹ́ rúkìá ká Ànábì ó tó dé tọ́ra àwọn kan ní ẹ change language wọn ẹ mọ̀ pé lọ́fọ̀ mọ́ ẹ mọ̀ pé rúkìá Ànábì ò change language tóun náà bá ní ilẹ̀ Lárúbáwá rúkìá ni wọ́n pè ń jọ́ tó ní ẹbọ nílẹ̀ Lárúbáwá Ànábì sì continue láti mọ̀ pé ní rúkìá ń jọ́ tó ti aláwọ̀ yìí tí ò ní ẹbọ nú. Ànábì wa yọ̀ǹda pé ẹ ṣe fún wọn ó ní torí pé ẹyin jú burú tí nǹkan kan bá lè gba wájú mọ́ kádàrá lọ́wọ́ ni ẹyin jú lè gba ìwájú mọ́ kádàrá lọ́wọ́. ẹ kí wàá ní jàjẹ́ táwa máa ń tú sí torí sáwọ́ ọba tú nílẹ̀ Yorùbá máa tú sí bí àjẹ́ tọ́ra àwọn náà la mọ̀ tí wọ́n máa wo nǹkan bàjẹ́ lọ́dọ̀ wa. àmọ́ tá a bá tún gbé yẹ̀wò dáadáa á tún mọ ráwọn ìyàtọ̀ kan láàrin èyí táwa gbọ́yé nínú àkọọ́lẹ̀ Lárúbáwá àtàkọọ́lẹ̀ Islam. àkọọ́lẹ̀ Lárúbáwá làwọn ìtàn ilẹ̀ Lárúbáwá tó ṣáájú Islam. àkọọ́lẹ̀ Islam ni sunna Nabi sallallahu alaihi wasallam nínú hadithi ni àti gbogbo ọ̀rọ̀ táwọn afẹ́sìn sọ. ń pe kíni ń jẹ́ àínú kíni ń jẹ́ àwọn awo nípa sáwọn náà làwọn àjẹ́ àbí wọ́n yàtọ̀ síra wọn. àwa kéré lọ́jọ́ orí díẹ̀ náà la gbọ́ ń pa àjẹ́ gbé ọlọ́tún gbé ọlọ́sì ká ń lè wé àti wo àwọn fíìmù kíní ká ajílẹ̀yẹ nǹkan kan mọ́ra wọn. àmọ́ tá a bá ṣàpapọ̀ nínú tá a rí gbọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà ni pé n tán ń pè ní àjẹ́ tí ò bá mọ̀ wọn a máa gbé fún yàn wọn a máa bùn yàn a sì máa wà ńbẹ̀ tó jẹ́ natural tí ẹ pé ó kàn bá rẹ̀ bẹ́ẹ̀ kọ̀ mọ́ ìgbà tó ó kàn bá rẹ̀ pé òun ní agbára kan lára. ìwọ̀n bẹ́ẹ̀ tán máa gbé fún yàn tán máa bùn yàn kódà wọn máa fi ṣe gift fún àwọn obìnrin tán bá ń lọ lé ọkọ láwọn ìlú òkè ní jọ̀hún wọ́n dẹ̀ kà á kúnnú ẹrù ìyàwó tí wọ́n máa dì fún obìnrin tí bá ń lọ ilé ọkọ ń pé kí ọmọ kíyà má bàa jẹ́ nílé ọkọ ń pé kíyà má bàa ṣe kíni kọ́ má bàa jẹ́ ní ilé ọkọ nítorí náà jẹ́ àdí àwọn ẹrù kan fún
bóyá wọ́n ti rò pé yóò bá ìyáálé kan pàdé nílé ọkọ tí yẹn burú lè máa dà á láàmú tí ó máa bí àbíkú tí ó máa hàn lè mọ̀, àbí wọ́n ti fọkàn sí pé ìyá ọkọ rẹ̀ ó jẹ́ nìkan tó burú, nítorí náà ẹ jẹ́ ká di àwọn ẹrù kan fún un, ká palẹ̀ mọ́ kan àwọn nǹkan kan fún un. Nígbà míì sì ní ó lè délé ọkọ innocently tí ó ti wà nílé ọkọ ńbẹ̀, ìyá ọmọ jẹ́ ará ọmọ ní ńlá àwọn kan wàá ṣe bí aláàánú wá bá pé pẹ̀lú ìyá tara tí ní ọ yìí ó dá jẹ́ àràn lọ́wọ́, já fún ọ ní nǹkan kan, wọ́n bá láwọn fẹ́ fún ọ ní nǹkan tọ̀ ẹ̀ẹ́n tí wọ́n á láwọn fẹ́ fún bí ọba tún gbà ó tún di wàhálà, torí tí wọ́n bá ti sọ fún un pé báyìí ní tó bá lóun ọ̀fẹ́ ìjàngbọ̀n míì, àìmọye àwọn obìnrin wọn tún kàn jàngbọ̀n lọ ní agbọ́nrin òun pé wọ́n fẹ́ fà mí sẹ́gbẹ́ burúkú lòun sì lóun ò ṣe ni wọ́n ń dà wọ́n láàmú sí. So ibi tá a ti yà lọ ni pé wọ́n máa ń fún yàn ní nǹkan bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, èyí táwa sì kà nínú àkọọ́lẹ̀ Ìsìláàmù wọ́n bá ní àlàáyínú ní èmi ọba àpàdé rí ẹni bá bá àpàdé lè fi hàn wá ní bá àpàdé lákọọ́lẹ̀ pé wọ́n máa búyàn ní àínú àdámọ́ ni èyí tí Ìsìláàmù ń describe fún wa nínú àkọọ́lẹ̀ hadith anabi sallam, nínú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ àwọn àfáà onífíkíù tán sọ̀dájọ́ bó lẹ́sẹ̀ díìlì pẹ̀lẹ́ ní tó bá ní àínú bẹ́ẹ̀, àwọn tí wọ́n ní naturally ni wọ́n máa ń sọ, wọn kì í sọ pé wọ́n gbé fẹ́nìkan wọ́n wọ́ sínú ẹgbẹ́ kan. Ó jẹ́ àmọ́ ìkódà pé yàtọ̀ ń bẹ láàrin concept àjẹ́ àti àínú níwọ̀nba. Ẹlẹ́ẹ̀kejì yàtọ̀ tá a tún fura sí ni pé anabi sallam ń sọ nísìnyí pé Allah barakta nígbà tó ẹ ti rí i pé ẹ ti rí i pé nígbà tẹ́ rí i pé ó rẹwà òun tó ti rí i pé ó dùn rí òun Allah barakta ó bá sì ṣe tabarakallah kó ṣàdúrà àlùbáríkà fún ó bá ti ṣe yẹn lọ́ọ́ bá ṣe. Sáwọn àjẹta àmọ́lẹ̀ Yorùbá náà ṣé tí wọ́n bá wá kí yín nígbà tẹ́ ẹ bímọ tó gbọ́mọ dání tó tún ṣàdúrà sí ọmọ òun, ṣé yẹn sọ yín pé kò ní lè ṣàbúrú fọmọ wọn? Ẹ gbọ́ mi, òun gangan náà ni ó wà yóò kọ́kọ́ wá bá yín wẹ mọ́, òun náà ni ó tún ṣàdúrà pé Ọlọ́run jẹ́ mi ọmọ yìí ogun, ó ti bàrákà rẹ̀ náà kọ́hùn, ṣé ó tún lè ṣàbúrú àbí ó tún lè ṣàbúrú níyì tí gbogbo àjọ mọ̀ ní ilẹ̀ Yorùbá. Ó tún fún wa lára kó dà pé àínú tún yàtọ̀ sí àjẹ́ tọ́lá àwọn ilé ìburú, òun náà nìyá àgbà lásàlátù, òun náà wọ́n fi jẹ ìyá àgbà àsàlátù, òun náà sì lálábùrú tí ń dàdúgbò rú. Àbámọ̀ ṣe wá kàkan ó ní àfikọ́lọ́hún gbà wá lọ́wọ́ àwọn amúni o, àfikọ́lọ́hún là wá lọ́wọ́ àwọn amúni, wọ́n ṣoṣo wọ́n gbàjẹ́ wọ́n tún ṣàṣàlátù, àfikọ́lọ́hún là wá lọ́wọ́ àwọn amúni. àfikọ́lọ́hún là wá lọ́wọ́ àwọn amúni o, àfikọ́lọ́hún là wá lọ́wọ́ àwọn amúni. Wọ́n gbàjẹ́ wọ́n ṣoṣo wọ́n tún ṣàṣàlátù, àfikọ́lọ́hún gbà wá lọ́wọ́ àwọn amúni. Ìyẹn tún fi hàn wá pé ó dà pé wọ́n yàtọ̀ síra wọn. Àkíyèsí mi tún ní pé nígbà tá Ànábì tún ní sallallahu alaihi wasallam ìgìtẹ́sì láhù ẹgbómi ara ẹni tó wò yàn pa kọ́wẹ̀ omi ara ẹ̀ ó yẹ fi wẹ ẹni tí ó wò pa. Sí tẹ́ bá gbómi ara jẹ́ nílẹ̀ Yorùbá tẹ wá dà sára ẹni tó wò, ṣé ìyẹn náà ṣiṣẹ́ bákan náà àbí àínú yàtọ̀ sí àjẹ́? Àmọ́ àkíyèsí já mọ̀ pé àti ẹni tí ń jẹ́ àínú taari lákọọ́lẹ̀ Islam àti èyí tó jẹ́ àjẹ́ tí ń jẹ́ èyí tá a bá nílẹ̀ Yorùbá, wọ́n pàdé síbi pé ẹ̀mí kan ń bẹ tó lúwa fún wọn tó jẹ́ ẹ̀mí tó lágbára yàtọ̀. A sì sọ níjẹ̀jọ́ pé ìran ẹ̀mí yàtọ̀ tá a pín ẹ̀mí pé bá a ṣe ní agbára tó jẹ́ físíkù jura wọn lọ lágbára ẹ̀mí náà ń jura wọn lọ. Agbára ẹ̀mí ni wọ́n ní, agbára yẹn wá lè yàtọ̀ síra wọn lọ́nà tí ń gbà ṣiṣẹ́, kíkan máa dojú ṣiṣẹ́ ká máa pè ní àínú. Torí bẹ́ẹ̀ bá fọ́ àjẹ́ lójú ńlẹ̀ Yorùbá ó sì lè ọpẹ́rẹ́tì o. Àínú tá a sì ń ké nínú kéwù Ìsìlámù tí ó bá ti sẹ́yìn ju ìmọ̀ ìbẹ̀ náà lágbára tiẹ̀ wà. Tí ń túmọ̀ sí pé ẹ̀mí alágbára làwọn méjèèjì jọ ní, ẹ̀mí wọn yàtọ̀ sẹ́mi èèyàn tí ọ̀nọ́mà, àmọ́ ìkan ní ọ̀nà kan tí ń gbà ṣiṣẹ́ tó yàtọ̀ sí òmí ní tó súnmọ́ kọ́ jẹ́nu. Àmọ́rọ̀ kọ̀ọ̀kọ̀ ni Ọlọ́run ló yé jù. Kódà àwọn àfọ́mímọ̀ wọ́n gbé ìyẹ̀wò pé sẹ́ni tí ó bá bá rẹ̀ bẹ́ẹ̀ naturally ṣé ká pè é lẹ́ni ibi ni ìyẹn àínú.
pé ó rí pé tóun bá wo nǹkan yẹn máa ń bàjẹ́ kò sì mọ̀ kò mọ bó ṣe jẹ́jẹ́ rẹ̀ ní lọ́bẹ̀tì ọkàn bá rẹ̀ bẹ́ẹ̀ pé tóun bá ti wo nǹkan o tí nǹkan òun bẹ́ẹ̀ lè dùn mọ́ òun jù pé kí ni nǹkan ló dáa tó báyìí nǹkan yẹn máa ń bàjẹ́. alimami al-Qurtubi alimami al-Hafiz ibn Abdul Barr wọ́n sọ pé kò dáhà àdálà rẹ̀ kò ó lè jẹ́ mọ́mọ́ àdúgbò inú ẹ̀sìn ó lè jẹ́ ní ire ó lè jẹ́ ní ire ó lè jẹ́ rajulun salih kò dí ìjẹ́ ní ire rẹ̀ lọ́wọ́ òun kọ́ jẹ́jẹ́ rẹ̀ nílọ ọba rẹ̀ bẹ́ẹ̀ ni so kò ní jẹ́ kí gbogbo ẹni tí bá ti wo nǹkan bàjẹ́ náà lásàrí pè ní ẹni bí àbí wọn nìkan ó lè lù tọ́ra àwọn mímọ̀ kan dájọ́ ká lè lù làwọn àfáàyàn fi sọ pé ẹ lè lù báwo jẹ́ tó bá jẹ́ ni tí ọmọ ọmọ ẹsẹ̀ ńkọ́ ẹ lè pé kẹ́ tì í mọ́lé kọ́ mọ́ jáde nulẹ̀ nítorí kọ́ mọ́ bá máa ba nǹkan jẹ́ àmọ́ tẹ́ bá lẹ fẹ́ jẹ́ ìyá kíni sóhun ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ ni ọba rẹ̀ bẹ́ẹ̀ ni náà ìyẹn wá jẹ́kọ̀ọ́ tí anabi Yakubu alayhi salatu wasalam kọ́ wa ń bí pé látẹ̀dùkúlù min babin wahid ẹ má wọlé láti ẹnu ọ̀nà kan náà wadkhulu min abwabin mutafarriqa ẹ wọlé lọ́tọ̀ọ̀tọ̀. wa ma ughni ankum min Allahi min shay'in. àmọ́ gbogbo ọgbọ́n tí mo ní ẹ̀dá yìí náà kò yí kádàrá padà. inil hukmu illa lillah. inil hukmu illa lillahi ọlọ́run ló lágbára kì í ṣàjẹ́ kì í ṣolójú ẹni kébó lójú bó bá wù ọ́ ojú rẹ̀ ó wulẹ̀ kú rẹ̀ tẹ̀ ó dàbí ẹni tí ń ràn júmọ́rùn ní pé lóun lágbára ojú kan ó yà ràn júmọ́rùn kárí fáríjì ìlú bá sọ́ra àdìtàrà mi fùtù tútùn wò ojú rẹ̀ ní ọ yà kú tálùbọ̀ ẹni ọlọ́run bá ń sọ ẹni ọlọ́run bá mójútó kò sí ojúkójú kan tó lè wò tí kankan sójú. inil hukmu illa lillahi àjẹ́ ò lè dá àyàn pa wọ́n lè gbìyànjú kọ́tìlù nìkan ní ọfà yélẹ̀ ọlọ́run lọ́la ṣe ẹ̀hún lọ́dọ̀ ẹnìkan ò ní pé mo fẹ́ dẹ́mi ẹ̀ lógbòdò kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ inil hukmu illa lillah final say approval wọ́n kàn fẹ́ gbìyànjú ni wọ́n fẹ́ apply sọ́dọ̀ ọlọ́run ní pé application rẹ̀ afẹ́ kó kú ẹni tí ó sign ẹ̀ tí ó approve ẹ̀ lọ́lọ́run táà ní ìwà tọ́lọ́run bá wá dùn tó bá dáa tọ́lọ́run bá ní ìrádà pé irú mi dáadáa yìí ọ̀pẹ́ láyé kò ní approve ẹ̀ àìmọye application ní pending ní sánmà látà àìmọye ọdún against ìwọ gangan fúnra rẹ̀ tí wọ́n mọ̀ wọ́n sì bọ̀ dáa dúró ní sánmà ìpinnu aburú yìí kò ní ṣe. inil hukmu illa lillah. ọwọ́ ọlọ́run ní káwí bẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run ló wà. alayhi tawakkaltu. òun mo gbára lé kì í ṣètè kì í ṣọgbọ́n òun mo gbára lé ìyẹn ni pé lẹ́yìn pé ẹ wọlé lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má wọlé papọ̀ yìí ọgbọ́n la dáhùn ọgbọ́n tọ́mi ènìyàn máa dá gẹ́gẹ́ bíi sábàbí àtiwá gbọ́dọ̀ gbójú lọ́gbọ́n alayhi tawakkaltu ó ní ògbọ́dọ̀ ti torí pé wọ́n náwọn kan máa wo nípa wọn burú kọ́ máa wẹ̀ yọnu wọn káàkiri pé ẹ bá ń bọ́ṣẹ́ yọnu ẹ mo fẹ́ dọ́mọ ayé mo fẹ́ dọ́mọ àjẹ́ ayé ọdẹ dọ́mọ àjẹ́ ọ̀run kọ́ máa wá wẹ̀wẹ̀ ku ẹ̀jẹ̀ jẹkújẹ káàkiri pé ẹ̀yin ìyá mi mo ti rí tiyín kọ́kọ́ máa pè wọ́n ní ìyá rẹ̀ òun gangan náà ojú ó túmọ̀ pé o ti fọ́ fún wọn ọ̀dà ìyá rẹ̀ mọ̀ tó wá ń pè wọ́n ní ìyá rẹ̀ àwọn àgbàlagbà ẹ má pè wọ́n lájẹ àwọn àgbàlagbà ní ẹ má pè àgbàlagbà báwo. inil hukmu illa lillahi alayhi tawakkaltu àwọn ọlọ́run ni ó gbára lé yé wẹ̀wẹ̀ ku ẹ̀yẹ jẹjẹkújẹ káàkiri mọ́ ká ní ọ recognize wọn pé wọ́n ń bẹ yín ò túmọ̀ pé kọ́ wá gbà pé àwọn ni wọ́n ń darí ayé ọwọ́ wọn ni gbogbo nǹkan wà nítan bá fẹ́ ṣe ni wọ́n lè do wọ́n lè undo ó ti ń di kèfèrí bọ̀nù alayhi tawakkaltu àwọn ọlọ́run ni kọ́ gbára lé mọ́ gbára lé àdéhùn àwọn àjẹ́ nígbà tó ti wá mọ́wọ́ wẹ̀ yìí nísìn àmọ́ wá kí ọ lẹ́yìn gbogbo nítorí ọba ń fẹ́. alayhi tawakkaltu. ọlọ́run ni kọ́ gbára lé. wa alayhi falyatawakkalil mutawakkilun. Ànábì Yakubu sọ tiẹ̀ tán kí ọlọ́run mọ́ gbára lé ọ á ní fa'alayhi falyatawakkalil mutawakkilun gbogbo ẹni tí ó bá gbára lé nǹkan òun ni kọ́ gbára lé mọ́ gbára lóṣó mọ́ gbára lájẹ́ gbogbo wọn padà yẹ àga lẹ́sẹ̀ rẹ̀ bọ́ pẹ́ bóyá ẹnìkan náà wá létí àsìkò oorun nínú àwọn tán kọ́mẹ́ǹtì ẹ ṣeun gan jazakumullahu khairan àmọ́ ní UAE bí wọ́n bá ti pèrún a ní 25 minutes kan tó ṣe kàámù kì í ṣe Nàìjíríà tí wọ́n mọ̀ ti kàámù bọ̀lẹ̀ kan náà so anytime kò sábúrú bá sì bá ti mọ́ṣáláṣí náà àǹfààní wà láti fún wa láti kí jẹ̀mọ́ mi jazakumullahu khairan naam. walamma dakhalu min haythu amarahum abuhum. ẹ jẹ́ àsọ tẹ̀síìrì kejì táyà àwọn tún ní àfáà kan nínú àwọn ọlọ́pọlọ nínú Islam wọ́n pè Jùbáyí nínú àwọn Mu'tazila ni òun ní ìgbà tó kò ní gbàgbọ́ nínú àjẹ́ ẹ̀mọ́ àwọn Mu'tazila wọn àgbàjẹ́ gbọ́ wọ́n á ní pé àyà yẹn ọ̀rọ̀ àjẹkọ̀ yẹn Yakubu ń sọ ńbẹ̀ tó fi ní wọ́n wọlé lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀rú ọba ìlú yẹn lọ́ba
kó tó bá rí wọn tí wọ́n táwọn ọmọ yẹn pọ̀ tán kójọ báyìí kó má wá ẹ̀rù ọba yẹn bà ló fi ní wọ́n rìn lọ́tọ̀ọ̀tọ̀ ìbéèrè fáfá àwọn ní pé ẹ̀rù ọba àwọn lọ́ba ọgbẹ́ pọ́ba àwọn máa pààyàn ni so tẹ̀fsírì yẹn ò ní basis wọ́n fẹ́ sákúrò níbi kó wọn recognize pé àwọn olójú burúkú ń bẹ lójó sálọ bẹ̀. ولما دخلوا من حيث أمرهم أبوهم. ìgbà tí wọ́n ṣe bí bàbá wọn ṣe ni wọ́n ṣe tí wọ́n wọlé níbi tí ó ní wọ́n gbà wọlé kálukú wọn wọlé lọ́tọ̀ọ̀tọ̀ wọn wọlé papọ̀. ما كان يغني عنهم من الله من شيء. ìwọlé papọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn kọ̀ọ̀ràn nǹkan kan tọ́lọ́run bá fẹ́ ṣe ni ó ṣe. إلا حاجة في نفس يعقوب قضاها. bùkátà kan ní ọ̀rọ̀ kan ní èrò kan ní tọ́wọ́ alẹ́mí anabi Yakubu ike bí mo ti fi orí ní kọ̀dọ́ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. وإنه لذو علم لما علمناه. Yakubu ní mímọ̀ afúnlóye afúnlọ́gbọ́n tòótọ́. ولكن أكثر الناس لا يعلمون. afún Yakubu lọ́gbọ́n afúnlóye bó nìyẹn ti ṣayé bó la ti ṣẹ̀sìn lójú fáwọn ọmọ rẹ̀ nírú ìmọ̀ràn bẹ́ẹ̀. ìmọ̀ràn tó fún wọn ọlọ́run náà recognize pé ìmọ̀ràn ni tòótọ́ àmọ́ yín ò mọ̀ kana yughni ankum minallahi min shay kò yí kádàrá padà. ما أغني عنكم من الله من شيء. mo lè ṣẹbọ mo lè ṣoògùn ọ̀dọ́ bá a ti wáyé parí náà láàrí gbogbo gbìyànjú pátápátá dodo sáré lókè sáré lọlẹ̀ òun pòyì nínú kádàrá rẹ̀ náà ní tí wọ́n ti kọ́ kalẹ̀ fún òun náà ní ọ̀sẹ̀ pé kò ní lówó yóò kàn máa jà àṣejẹ ni yóò dẹ̀ padà wúnkùn iye àṣejẹ náà ni ó ṣe sábà bíi kánsà tí ó ní nínú ikùn yóò mọ gbogbo bá ti wá dààmú tóbi táwọn èèyàn bá apply sí táwọn bá ti rọ́nà ọ̀la ń bẹ̀ bóun bá apply síbẹ̀ yóò kábùkù bọ̀ ń bẹ̀ ni gbogbo ibi táwọn kan bá ti ń sori ire tóun bá débẹ̀ yóò sori ibu ni ibi táwọn kan bá ti ń sori ibu tí wọ́n bá ń débẹ̀ tán ń bẹ́ wú ń bẹ̀ tóun bá débẹ̀ yóò mọ báyọ̀ ń bẹ̀ yóò mọ borí ire ń bẹ̀ bá a ṣe kọ́ nìyẹn tó bá dààmú tó poríkorí ó kàn wulẹ̀ pòórá inil hukmu illa lillah ó sì ní hajatan fi nafsi Yakuba qadaha anabi Yakubu kàn rò pé kó wọn ṣàbíamọ ìgbìyànjú lásán ni àmọ́ kọ̀ọ̀ràn kankan lọ́dọ̀ àwọ̀ Ọlọ́run ó kà mọ́. walakinna akthara nnasi la ya'lamun. àmọ́ kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ wípé a fún Yakubu ní mímọ̀. walamma dakhalu ala Yusufa. ìgbà táwọn ọmọ ẹ̀yà anabi Yusuf wá wọlé tọ̀ Yusuf tí wọ́n dé ìlú tí ó wà nílùú Egypt lẹ́yìn tán wọlé lọ́tọ̀ọ̀tọ̀ sínú ìlú. awa ilayhi akhahu. bàtà anabi Yusuf rí wọn. awa ilayhi akhahu lọ́ba wọ́ ọmọ ẹ̀yà rẹ̀ mara àbúrò rẹ̀ gángan ọwọ́ mara awa ilayhi akhahu ọwọ́ mara àbò ló ti wọ́ mara wọ́n nígbà tí gbogbo wọn jókòó wọ́n múra wọn méjì nígbà tó fẹ́ sí wọn lálejò pé ẹ ti padà wá ẹ̀yin lẹ wá lọ́jọ́ sí tí mo ní ẹ padà wá láti ìlú báyìí ẹ káàbọ̀ wọ́n á jókòó wọ́n fẹ́ tọ́jú wọn fẹ́ fún wọn lóúnjẹ wọ́n á ní wọ́n á ń jókòó wọ́n múra wọn méjì tẹ̀yìn kó àwọn mọ́kànlá ni wọ́n bá múra wọn méjì yóò ṣẹpẹ nìkan ó wá kú Bùnìyámínù kò sẹ́ni tí ó bá jókòó kọ lọ́mọ ẹ̀yà nínú rẹ̀ wá bàjẹ́ ló wá rò lọ́kàn pé ká ní Yusuf sì ń bẹ láyé ni ó ṣe bó ti kú ká ní Yusuf ń bẹ láyé ni nínú ọba sì rẹ ní jókòó tì. ìwọ dá jókòó ni mọ̀ bọ̀ wá jókòó tì mí ó ti mọ̀ pé Bùnìyámínù àbúrò ọmọ ìyá mi. qala inni ana akhuka. yàtọ̀ wá jókòó ti Yusufu tó jẹ́ pẹ́kípẹ́kí Yusufu ni Yusufu wá ń sọ fún ní bòńkẹ́lẹ́ pé inni ana akhuka èmi ni ọmọ ìyá rẹ̀ Yusufu tí wọ́n jù sí kànga lọ́jọ́ sí ìkú èmi lọ́mọ ìyá rẹ̀ mọ́jú wọn mọ́ o. fala tabta'is bima kanu ya'malun. fala tabta'is bima kanu ya'malun. má jẹ́ kí lódó ń táwọn ọmọ ìyá rẹ̀ bá ń ṣe àwọn àgbààgbà wa àwọn bọ̀dá wa ní tí wọ́n bá ń ṣe má jẹ́ ó bọ̀ nú jẹ́ má jẹ́ ó bà ọ́ lọ́kàn jẹ́. فلما جهزهم بجهازهم. فلما جهزهم بجهازهم ìgbà tí wọ́n á fẹ́ máa lọ tó wá di ẹrù tó pọ̀ fún wọn gẹ́gẹ́ bó ṣe ṣàdéhùn pé ẹ padà wá ẹ wá tún jẹrà yín tún tọ́jú yín ju ti tẹ́lẹ̀ lọ jahazahum bijahazihim ó wá di ẹrù tó pọ̀ fún wọn. جعل السقاية في أهل أخيه. Ànábì Yusuf wá dàbí ọdún àsìkọ́yàtù ìmumi tí ó ṣe mumi tó ṣe tọ́jú ara tí wọ́n ní ọba ló ní nǹkan mumi ọba ìlú ni
ó wá ní ẹ lọ tọ́jú ẹ̀ pamọ́ síbi ráàlì àkí. fi rahali akhihi síbi ẹrù ọmọ ìyá mi Bùnìyámínù ibi tá a di ẹrù tiẹ̀ sí ẹ̀ẹ́dẹ́gbọ̀n lẹ́tí nǹkan mú mi ọba síbẹ̀ ẹni sì kọ́ ẹ̀ àná ajẹ́ alẹ́ pé bíi jọ́ọ̀gì àbí nǹkan mú mi bí àgé tó tóbi tí wọ́n ṣàmọ́ fi mu omi tẹ́ mọ́ fi ṣẹ́ omi láti bẹ̀ sínú kọ́ọ̀pù kéékèèké ẹ lọ́ọ́ fi sínú ẹrù Bùnìyámínù ẹ tọ́jú ẹ̀ síbẹ̀. Thumma azana mu'azzinun. Ìgbà tí wọ́n tọ́jú ẹ̀ síbẹ̀ wọ́n mọ̀ àwọn tó wá rajà gbogbo àwọn ẹ̀gbọ́n Yusufu wọ́n mọ̀ pé wọ́n ti tọ́jú nǹkan sínú ẹrù Bùnìyámínù. Àwọn kan ń tẹ̀síìrì dẹ̀ ti sọ fún wa pé ó ti sọ fún Bùnìyámínù pé wò á dàbí ọgbọ́n mọ́ wọrí ọ̀dọ̀ mi lọ́mọ wà ń bí ò ní tẹ̀lé wọn padà sínú ìlú mọ́. Lọ́wọ́ àwọn bó ni ó ṣe possible wọ́n ti mọ̀ ní Yusufu ó dẹ̀ tí ìfẹ́ kan mọ̀ ọ́ bó ló ṣe wá fẹ́ ọgbọ́n wo ló fẹ́ dá sí tó fi dá mi dúró sínú ìlú yìí ṣé mi ní sọ pé ńlọmọ ni kí mo fẹ́ sọ fún wọn pé mò ń dìmú ńlẹ̀ yìí mò ń ṣe ńlẹ̀ yìí tí n fi padà sílé mọ́ ọgbọ́n wo ládàá bó la ṣe ṣe oníṣọ́ yọ̀ǹda fún mi á tọ́jú nǹkan sínú ẹrù rẹ̀ á wà sọ pé à ń wà á máa pé ta ló mọ̀ ẹni tó jalè yìí nǹkan kan á ṣàpùrọ̀ yóò dàgbà pé ó jalè nígbà tá a dẹ̀ ti sọ fún un pé a sọ ipò jalè kì í ṣe rọ́lá pamọ́ àdáràn mọ́ pa purọ́ mọ́ yàn torí ẹni tá a purọ́ mọ́ tọ́dà bíbà pa purọ́ mọ́ a ti sọ fún un sókè sírọ́ ń bẹ̀ àjọmọ́ wa ní pé a fẹ́ fètè yìí dá ọdún sílẹ̀ yìí wọ́n ní ó ti sọ fábúrò rẹ̀ bẹ́ẹ̀ torí ìbéèrè ó jẹ́ yọ pé èyí tá ànábì Ọlọ́run wa ń darú ọdún báwọn odindi ànábì Ọlọ́run kó máa kúrò lè máwọn èèyàn tó sì mọ̀ kí wọ́n jalè torí fa adhana mu'azzinun. lẹ́ẹ̀kan náà nígbà tó ti tọ́jú kíní ẹ̀ síbi ẹrù Yusufu lónìí ó yá ẹ kéde olùkéde kan wá pariwo wípé. Ayyatuhal 'iru innakum lasariqun. Ayyatuhal 'iru ẹ̀yin èèyàn yìí ó ẹ̀yin jàmáà yìí tẹ́ ń lọ lúbà yìí ẹdú ẹ̀mí lọ. Innakum lasariqun. Olè ní ẹ ti jalè wọ́n kẹfìn olè sí wọn ìyẹn ló wá jẹ́ káwọn mímọ̀ máa gbé yẹ̀wò pé nígbà tó sì mọ̀ pé wọ́n jalè àwọn làwọn tọ́jú nǹkan sínú ẹrù kan nù wọn iṣẹ́ tí ó tún máa wá kẹ́fìn wọn sí ó yẹ ká ànábì Ọlọ́run wá ṣerú nǹkan bẹ́ẹ̀ wọ́n á ní bẹ́ẹ̀ nígbà tó ti sọ fọ́mọ ìyá rẹ̀ pé a ṣe báyìí a lè pè yẹn nírọ́ mọ́ a sì lè pè ní pé àkíyèsí wọn ó purọ́ mọ́ wọn àbọ̀ wá fẹ̀sùn tí wọ́n ṣe kàn wọ́n a lè sọ bẹ́ẹ̀ mọ́ àwọn kan sì náà innakum lasariquna yẹn èdè lárúbáwá ní istifhamu ni ìbéèrè ló bi wọn pé innakum lasariqun ṣé é ṣe pé ẹ jalè ìbéèrè ní pé kìí ṣe pé ó sọ pé wọ́n jalè innakum lasariqun ó béèrè pé ṣé é ṣe pé ẹ jalè ìbéèrè ní tí ń béèrè fún dáhùn ṣé ọ gbádùn ni wọ́n wà á mọ̀ gbádùn sọ wà òkè mọ̀ wà òkè ẹni bó ti béèrè ní innakum lasariquna ṣé é ṣe pé ẹ jalè à ń wá nǹkan. وأقبلوا عليهم ماذا تفقدون. àwọn ẹ̀yà Yusufu wọ́n á kọjú sí ẹni tó kéde wípé kílẹ̀ ń wá mādhā tafqidūna kílẹ̀ sọnù tẹ́ ń wá tẹ́ ń pé àwa kan ajálè. قالوا نفقد صواع الملك. wọ́n ní suwa alimaliki là ń wá. ولمن جاء. kí ni ń jẹ́ suwa alimaliki nǹkan mumi ọba. àgé mumi ọba tó lówó lérí ńlá ń wá. ولمن جاء به حمل بعير. wọ́n dẹ̀ ti ṣàdéhùn pé máa ń jà bí ẹni bá lè mú wá padà tó bá wà láwárí. wọ́n fẹ́ fún un ní himulu ba'irin ẹrù tí ó kún eré rànkúnmí kan ẹrù tí wọ́n dì tí ó kún eré rànkúnmí kan ni wọ́n promise ẹ̀ ṣé ìṣẹ̀yìn lẹ́mú ẹja tú ẹrù yín wò. وأنا به زعيم. ẹni tó wá fún wọn ní làbárì ń sọ fún wọn pé wà á nà bí za'imun èmi sì ni wọ́n yàn ní èmi sì ni gharimu èmi ni kẹfíìlù èmi ni dhaminu èmi ni onídùúró tí ó dúró lérí èmi ni garantọ̀ onídùúró fún gbogbo ẹni tó bá rí i mú wáyé pé yóò gbowó yẹn pé lọ́dọ̀ ọba yóò gbowó yẹn pé lọ́dọ̀ ọba ẹni tó bá rí àgé yẹn mú wá padà ana bihi zaim èmi fi lọ́kàn balẹ̀ pé a san tó pọ̀ fún nínú owó àdéhùn nù nínú àyà yìí àwọn ìdájọ́ ẹ̀sìn pọ̀ táwọn àfọwọ́mímọ̀ mú wa ń bẹ̀ ẹjẹ́ amú mélòó kan tọkàn tí ó ṣe déédéé làákàyè àwọn èèyàn tí ò kíw òun ni ìdájọ́ ìtànpé ní juhala nínú Islam tọ́rọ sọ pé
waliman jaa bihi himlu ba'irin àdéhùn wà pé ẹni bá rí kíní yìí à ń wá kíní yìí ẹni bá rí himlu ba'irin ní ọgbà yóò gba ẹrù tí ó kún orí ràkúnmí kan ìyẹn ni wọ́n ń pè ní juhala nínú Islam pé kí n sọ pé mò ń wá mọ́tò ẹni bá mi rí mo promise ẹ 100,000 naira àbí káwọn ọlọ́pàá sọ pé ọ̀daràn kan bẹ tá à ń wá ẹni wanted ni ẹni bá wa rí a promise ẹ ní 5 million naira bounty. àbí whistle blowing policy tí Nàìjíríà gbé jáde ní ọdún mélòó kan tí wọ́n tán blow whistle mélòó kan lẹ́yìn ìgbà náà àìkíní tí ń dún nínú whistle ti padà yọ kúrò kò nǹkan kan ò dún mọ́ whistle kan kan ò dún mọ́ láti gbà ọ́ ń pé ẹni bá wa ló lè tó bá tètè jẹ́ àmọ́ á fún léyìí báyìí percentage tí ó gbà nínú owó yẹn ni wọ́n ti fún un ní tó níye tó dẹ̀ ní ojútùú nítorí pé ń ju àwọn alánà nínú Islam kí n gbé máa lo commercial contract náà lè fi ṣe ní pé ìjọba sọ pé ilẹ̀ yìí ìwádìí sọ fún wa pé petrol ń bẹ nínú ilẹ̀ yìí àbí gold ń bẹ ń bẹ ẹni bá wa explore tẹ wá bá wa rí gold mú jáde ń bẹ yóò máa gba percentage yìí báyìí company kan wá bídì fún orí contract yẹn gbà lọ́dọ̀ ìjọba àwọn àṣìṣe wọ́n ṣèwádìí wọ́n á mú nǹkan kan jáde ńbẹ̀ ju àwọn alánù là ń perú ẹ̀ nínú Islam ó lọ àwọn òfin tó dé nínú òfin tó dé ni pé ntẹ́ fẹ́ẹ́fẹ́ nìyẹn ó gbọ́dọ̀ lójútùú ẹni bá wa rí àábùn ní owó tí ó dùn mọ́ àábùn ní tí ó dùn mọ́ tí ó dẹ̀ tẹ́ lọ́rùn àyẹ̀kọ́ mọ́ wọ́ọ̀rì àwa la sọ bẹ́ẹ̀ ọ wá rí tán ẹ wá fún ní 1,000 naira náà ládùúgbò wàhálà tí mo ṣe àdáyé kan fún ọ gbọ́dọ̀ jẹ́ ntí ó lójútùú eye tẹ́ fẹ́ fún gbọ́dọ̀ ṣe kíni kó lójútùú láti bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ àyà yìí ntí wọ́n fẹ́ ni tó bá rí nǹkan mú mi ọba náà ọjọ́ bíbà pé olójútùú àbẹ́ rí ni wọ́n ní ẹni bá mú wá á fún ní himlu ba'irin ẹrù tí ó kún orí rànkúnmí kan tó bá jẹ́ yẹ̀pẹ̀ ni wọ́n kó síbẹ̀ ńkọ́ tó kún orí rànkúnmí kan himlu ba'irin náà kọ́ làwọn àfọ̀mímọ̀ wa ni himlu ba'irin yìí àṣà nǹkan pè ní ọrùfù àti àádà muhakkama almarufu urfan kalmashruti shartan níta bá ti mọ̀ láṣà ó ti dàbí ìgbà pa mọ́ ní májẹ̀mú náà ni àṣà ti define ẹ̀ fún wọn nígbà yẹn tí wọ́n bá sọ pé ẹrù tó kún orí rànkúnmí kan wọ́n mọ dèdè tó jẹ́ wọ́n sì mọ irú ẹrù táwọn expect láti bá nú ẹ̀ bí ó dàbí kí n sọ pé ń fún ọ lápò rẹ̀ sì kan sẹ́yìn pé iye wórówóró rẹ̀ sì ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà èmi ò mọ iye ẹ̀wọ́ náà mọ iye ẹ̀ àmọ́ àjọ kàásì nkankan àìmọ iye ẹ̀wọ̀n ò jẹ́ nkankan lọ́dọ̀ rẹ̀ kò jẹ́ nkankan lọ́dọ̀ tèmi náà tí ó ṣáàtì jó di àpò rẹ̀ sí ọ̀tẹ̀ ọlọ́run pé ẹni májẹ̀mú ni ẹni tá a bá sọ pé a fẹ́ fún ní jù hàn lábẹ́ nke bá mi ṣe nǹkan báyìí tó bá mi rí iṣẹ́ o ọgbà yìí báyìí tó báyìí sí rí iṣẹ́ yóò wá gba iye òun tó tọ́ kọ́ bá wa ṣe wàhálà kówó tó ná lérí kíní àti wàhálà tó ṣe kójú iye tá a láfẹ́ fún lọ òun ló pàdánù iye tá a láfẹ́ fún náà láàfún àbí kó sì máa ṣe wàhálà níta ti rò pé yóò ṣe wàhálà kó tó rí láàrin ijọ́ kan kò tiẹ̀ náwó kò tiẹ̀ nára ó sì mú nǹkan wá fún wa káwá nítorí owó tá a ti promise ẹ̀ bíi 10 million ni ó ti pọ̀ jù àmọ́ pé n tó dùn rí tó bá wọn ní 10 million yẹn ti pọ̀ ẹ̀ fún torí ẹ ti bá aládéhùn pé n tẹ́ fún un n tán pé ń ju àwọn àlà nìyẹn nínú Islam àyà yìí ni agbára ilé tá a fi mọ̀ kí ju àwọn àlà tọ́ ìdájọ́ mi tí wọ́n bẹ́ẹ̀ ni pé wà á nàbí hìzẹ̀yìn èmi wá lónídùúró olùfinilọ́kànbalẹ̀ yìí pé ẹ mọ̀ wọ́ọ̀rì gbogbo gbèsè tó bá lọ jẹ tán bá ní ọmọ ń dùn wá zẹ̀yìn mọ̀ wọ́n ní ọmọ wa nínú èdè lárúbáwá àbí dọ́ọ̀mìnù àbí kẹ́pẹ́ ń kẹfìlì ẹni tí ó lọ dúró ó ń dúró rẹ ṣé ṣọ́rìtì lòyìnbó ń pè tá a mọ̀ pronounce ní Nàìjíríà ní ṣọ́tí pé lọ́ọ́ mú ṣọ́tí wá nígbà tó bá dé àgọ́ ọlọ́pàá tó ní wọ́n release rẹ kọ́ ọmọ lọlé wọn ní ọlọ́ọ̀ mú ṣọ́tí wá so wọ́n ní ó mú ṣọ́rìtì wá ẹni tí ó fi wọ́n lọ́kàn balẹ̀ pé kò ní sá ẹ mọ̀ wọ́ọ̀rì gbogbo ìgbà tẹ́ bá fẹ́ kọ́ ọmọ yọjú yọ ọmọ yọjú kẹfìlù nù wà á nàbí hìzẹ̀yìn òun ni pé èmi ló ní dúró fún àdéhùn tí wọ́n ṣe pé gbogbo ẹni bá wa rí nǹkan mú mi tó bá ń wáyé o wọ́n fún ní ẹrù tí ó kún ríra nǹkan mi kan èmi ló ń dúró tó bá rí gbà èmi ni ọwọ́ àbí kọ́lá. قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين. قالوا تالله wọ́n á fọlọ́run búra
àwọn ọmọ ìyá Yusuf àwọn ẹ̀gbọ́n rẹ̀ nígbà tí wọ́n ń fi olè lọ wọ́n ní tallahi afọlọ́run búra laqad alimtum ẹ̀mọ́ ọ̀dẹ̀dá yín lójú ó yẹ yín náà pé má jìnnà linufsida fil ardi wa ma kunna sariqin má jìnnà linufsida fil ardi ẹ̀mọ́ bẹ́ẹ̀ o ọ̀dẹ̀dá yín lójú tẹ̀ ń folè lọ wá ẹ̀mọ́ pé àwa balẹ̀ jẹ́ ńlẹ̀ yìí o àwa balẹ̀ jẹ́ ńlẹ̀ yìí o ẹ mọ̀ pé àìṣò wà má kunna sarikina àìsí ìṣòlè ntẹ́fín lọ wáyé mọ̀ pé kò tọ́ sí wa o ẹ mọ̀ bẹ́ẹ̀ o torí pé nígbà tẹ́ ẹ fi owó sínú ẹrù wa lọ́jọ́ sí nígbà tá a wá ara ń jẹ́ ńlẹ̀ yìí ẹ dá owó padà sínú ẹrù wa nígbà tá a délé tá a tú tá a bówó ń bẹ a tún dá owó yẹn padà wá fún yín pé abẹ́ gbàgbé owó lọ́jọ́ sí ẹ̀ gbowó lọ́wọ́ wa ni ṣáwa tá a lè ṣe yẹn lámọ̀ wá jí nǹkan mú mi yín tallahi ẹ̀mọ́ ọ̀dà yín lójú alimtum nke má jìnnà linufsida fil ardi wa ma kunna sariqin. ẹ̀mọ́ ọ̀dà yín lójú pé a kì í ṣolè náà. qalu fama jazauhu in kuntum kazibin. àwọn tán wá fún wọn nírò pọ̀ bá ń wá nǹkan wọn ni ọ̀dà yín lójú àbí ẹ̀ṣú ọ̀ nípẹ́ yín kọ́lẹ́ mú ẹ̀dà fama jazauhu in kuntum kadibin tábà wá tú ẹrù yín tábà bá ìpẹ́rọ́ lẹ̀ ń pa kílẹ̀ ẹrù kílẹ̀ san yín kílẹ̀ irú ìyàwó lẹ fẹ́ ká fi jẹ yín tábà tú ẹ̀yin náà fẹnu ara yín dájú ara yín ìyàwó lẹ fẹ́ ká fi jẹ yín tábà tú ẹrù yín tábà bá ń bẹ̀ náà. qalu jazauhu man wujida fi ralihi fahuwa jazauhu kadhalika najzil zalimin. wọ́n ní jazauhu ẹ̀san rẹ̀ ni wípé man wujida fi rahalihi ẹni tẹ́ ẹ bá ti bá nínú ẹrù rẹ̀ náà lẹ́sẹ̀ fahuwa jazauhu kadhalika najzil zalimin. ẹni tẹ́ ẹ bá tú ẹrù rẹ̀ tẹ́ ẹ bá ń tẹ̀ ń wá ń bẹ̀ fahuwa jazauhu òun gangan ẹ̀mí ọrùn rẹ̀ gangan náà lẹ́san ẹ̀yin ẹni kẹ́ ẹ mú lẹ́rú ẹ mọ́ mú lọ ẹni tẹ́ ẹ bá tú ẹrù rẹ̀ nínú wa tẹ́ wá bá ń tẹ̀ ń wá ń bẹ̀ àwọn ìjàlè ẹni tẹ́ ẹ bá nínú ẹrù rẹ̀ ẹ mọ́ mú lọ fahuwa jazauhu òun náà lẹ́san tó ṣe. kadhalika najzi zalimina bá a ṣe máa san alábòsí lẹ́san lọ́dọ̀ tiwa nù ìyẹn ni pé òfin tí ń bẹ ńlẹ̀ lásìkò tiwọn ni pé ẹni bá jalè wọ́n mú lẹ́rú ṣe ń pé òfin Islam ní kí ẹni bá jalè tó bá tó dédé tí wọ́n fi gèèyàn lọ́wọ́ táwọn májẹ̀mú pé tí ẹ ṣe pé ebi burúkú ló sún débẹ̀ àtàwọn májẹ̀mú míì àgè ní ọwọ́ bẹ́ẹ̀ náà ni wọn lásìkò Ànábì Yakubu alayhi salatu wasalam ẹni bá jalè òfin tí wọ́n ní pé ẹ mú lẹ́rú kò bá jọmọlábí ó dẹrú yín ó dẹrú ẹni tó jalè rẹ̀ ẹni tó bá ti tú ẹrù wa tẹ́ bá ń tẹ̀ ń wá ń bẹ́ẹ̀ ó dẹrú yín ẹ máa mú lọ ẹjẹ́ àdúbẹ̀ ọlọ́mọṣẹ́ àfi ta kéyìí wa láǹfààní kó wúlò fún wa láyé kó wúlò fún wa lálkìyàmà la ilaha illallah wàlá muhammadu rasulullah ọlọ́mọṣẹ́ àbùn wa lálùbáríkà suratu yusuf àti gbogbo ànábì ọlọ́run tó ti kọjá ọlọ́mọbùn wa lálùbáríkà wọn tó wá sísá fún wọn tó bá dijọ́ àlkìyàmà bá ti ń ké bá ti ń ká yìí ọlọ́run jẹ́ mọ́ tún ìgbésí ayé wa ṣe sí dáadáa ká máa dọlọ́lá sí islam ẹ̀sìn rere ẹ̀sìn yímánì tó ti fẹsẹ̀ wálé ọlọ́mọyẹsẹ̀ wa kúrò ń bẹ̀ já máa ga sí nídìí ẹ̀ ọlá sallallahu alaihi wasallam bá ti ṣe ládùúgbò yìí kọkàn àwọn tí wọ́n ń jọmọ fún wa àtàwọn táwọn náà ń jọmọ fún tánjọ bí wa àtàwọn tí wọ́n jẹ́ àfa wa kórìíre wa ó kárí kórìíre ó dẹ̀ kalẹ̀ ọlá sallallahu alaihi wasallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.